قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. الحمد لله ولي الصالحين المؤمنين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pera rẹ̀ ní wàlí. Allahu wal wali. Ọlọ́run pera rẹ̀ ní ọ̀rẹ́ àwọn wo, ọ̀rẹ́ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà mú Ọlọ́run ọba lọ́rẹ̀ẹ́. ẹni tó mú Ọlọ́run ọba lọ́rẹ̀ẹ́ wàlí lòun náà, àmọ́ orúkọ papọ̀ ni iṣẹ́ tí kálukú ń ṣe ó yàtọ̀ síra wọn. àlùwálí ọba Allah ní jẹ́ bẹ́ẹ̀, ọba tí ìmọ̀ mú àwọn olùgbàgbọ́ òdodo lọ́rẹ̀ẹ́. ẹni bá wá jẹ́ wàlí náà, òun máa jẹ́ ẹrú Ọlọ́run tóun náà tó fi Ọlọ́run ṣọ̀rẹ́ ẹ̀. kọ́lọ́mọ́sá sí Ọlọ́run ọba, kọ́lọ́mọ́sá sí Allah lọ́rẹ̀ẹ́ wa. tábà ti jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, ilé ayé tá a wà yóò rọrùn, àlìkìyámà tá ń lọ náà yóò rọrùn. kọ́lọ́mọ́sá ìṣàánú wa. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá anábùwà Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáàdì nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú alukur'an. sunna nabi náà ni ojú ọ̀nà tí a máa ń tọ̀ téèyàn ò fi ní ṣẹ̀sìnṣe, téèyàn ò fi ní rí dààmú lé ayé. ojú ọ̀nà nabi Ọlọ́run lè wa kó ń bẹ̀ o. ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá ìsàlẹ̀kùn thabati wa, imani wa, istiqama wa, ikhlasu wa. mo kí gbogbo àwọn elétò tí wọ́n ní ká fi báni sọ̀rọ̀ ní àárọ̀ yìí. òun náà ni karamatul awliya'i wal khawariqu shaitaniya, àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́mọba Allah máa fi ń ṣàpọ́nlé àwọn wòlíì rẹ̀, èyí tó bá wù nínú ẹ̀. àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run Ọba Allah máa fi ń ṣàpọ́nlé àwọn wòlíì. gbogbo àwọn wòlíì pátá Ọlọ́run Ọba Allah ó mú wọn lọ́rẹ̀ẹ́, àmọ́ kìí ṣe gbogbo wọn ni Ọlọ́run Ọba Allah máa ń fi iṣẹ́ ìyanu ṣàpọ́nlé ẹ̀. ń bẹ náà àwọn wòlíì tó jẹ́ pé Ọlọ́run ò ní fún oníṣẹ́ ìyanu kankan, ò ní fún karama èyí tẹ́ ń rí. ṣe rí karama oye èyí tó ju èyí tá à ń rí lọ, òun náà ni al-istiqama. kéèyàn ó dúró déédéé lérí ìmánì, kéèyàn ó sì bẹ̀rù Ọlọ́run. òun gangan òun ni karama tó ga jù, àmọ́ àìfojú rí. làwọn afẹ́sẹ̀ fi sọ pé a'zamul karamati al-istiqama. èyí tó tóbi jù nínú karama òun náà ni ká dúró déédéé lérí ẹ̀sìn Ọlọ́run. ẹ̀rí iṣẹ́ ìyanu alikaramatu ìyá amúrù khariqun lil'ada. karama òun náà ni nǹkan tó ṣẹlẹ̀ tó wá yapa bá a ṣe mọ̀ sí, ó yapa bá a ṣe bá a sábà. yajrihi Allahu ta'ala amúrù khariqun. Ọlọ́run Ọba Allah yóò wá gbọ́wọ́ ala yadi wali, yóò gbọ́wọ́ rẹ̀ ṣe. Ọlọ́run ló ṣe o, àmọ́ wòlíì yẹn ni Ọlọ́run ó ti pàṣẹ rẹ̀ ṣe nínú àwọn wòlíì rẹ̀. ta'yidalahu Ọlọ́run Ọba Allah fi kún lọ́wọ́. lẹ́yìn náà wa i'anatan
ọlọ́run ọba Allah fi ràn lọ́wọ́ ń gbà mí àwọn tathbitan ọlọ́run ọba Allah ó fi fẹsẹ̀ rẹ̀ lélẹ̀ kọ́mọ bá kú nínú ìgbàgbọ́ kẹ́mi rẹ̀ balẹ̀ pé eré òdodo mọ́ wa àwọn nasara lè dín àbí kọ́lọ́wọ́n fi ṣe àrànṣẹ́ fẹ́ sìn nípa karama tó ṣẹlẹ̀ fún wòlíì yẹn lásìkò sọ lẹ́ẹ̀kan yìí pé karama yìí ọlọ́run máa fi kún yàn lọ́wọ́ yìí sì máa fi fẹsẹ̀ yàn múlẹ̀ ẹ rí ẹni tí ẹsẹ̀ tiẹ̀ tó ti múlẹ̀ tó ti dúró pa lọ́lọ́run ti ṣàánú ẹ̀ pẹ̀lú thabat òun ju ẹni tí wọ́n fún ní karama lọ torí wọ́n fi karama mú òun dúró ni eléyìí ti dúró already tẹ́lẹ̀ ní mo bá gbọ́ yorùbá yàrin yẹn eléyìí ń ṣàdúrà ń kẹrun ó nígbàgbọ́ ó bẹ̀rù ọlọ́run ó wá jókòólẹ̀ kálukú sọ pé òjò ọ̀rọ̀ lọ́wọ́ ní ọlọ́mọṣà ìrọ̀jò òjò sì sùn ń sì ń rọ̀ kò mí ni pé ó ju àwọn wòlíì míì lọ tọ́lọ́run ò ṣe kàrámà fáwọn nítorí ó lè jẹ́ pé ọlọ́run ọba aláàfin òjò tọrọ yẹn ó fi mú dúró lérí súnà tó ṣẹ̀ṣẹ̀ gbà àti kìyàmù lélì tí ń ṣe àti ìgbàgbọ́ tó ṣẹ̀ṣẹ̀ ní kọ́mọba kú nínú ìgbàgbọ́ yẹn kò ní túmọ̀ pé bóyá àwọn míì náà tọ́lọ́run ò ṣe iṣẹ́ ìyanu nípasẹ̀ wọn àwọn èṣe wọlé kálọ̀ lè gbọ́ àrùn yẹn yé dáadáa. Al-awliya ẹ̀yọ́ mayami àwọn wòlíì àwọn náà lọ́lọ́wọ́n bá Allah máa ń fi kàrámà ṣàpọ́nlé wọn nígbà míì yóò wà láàrin wòlíì yẹn àtọ́lọ́hún tẹ́nìkan ò ní mà lẹ́yìn náà yóò wà láàrin wòlíì yẹn àtọ́lọ́hún àtàwọn ẹ̀dá ọlọ́hun tí wọ́n rí yóò hàn táwọn èèyàn ó rí pé níjọba yìí ọlọ́hun fi ìyanu báyìí ó fi ṣàpọ́nlé àáfàá báyìí àbí wòlíì báyìí ṣe ní al-awliya àwọn wòlíì ẹ̀wọ̀n gbọ́dọ̀ wòlíì dàrú láwùjọ tiwa ńlẹ̀ Yorùbá kullu yadda'i al-wilaya kálukú náà ní pariwo pé wòlíì ni mí wòlíì ni wá ọlọ́run bá Allah ó fẹ́ ṣàlàyé àwọn wo ni wòlíì tá a fi mọ àwọn tí iṣẹ́ ìyanu bá ti jáde lọ́dọ̀ wọn tá a fi mọ̀ pé bóyá wòlíì ni wọ́n àbí wọ́n ṣe wòlíì nítorí àwọn kan bẹ tọ́jú pé àwọn náà máa ń ṣiṣẹ́ ìyanu àwọn yìí ṣe wòlíì. yóò yọ ọ̀nà lẹ́nu báyìí yóò ní bùlà gbogbo yẹn ẹ sá lọ ó lè mú ọ̀bẹ kọ́ máa fi rẹ́ra rẹ̀ níkùn ìfun rẹ̀ ò sì ní tú jáde ó lè fi handkerchief báyìí kọ́ ní nàá sáwọn ọmọ ìjọ kó wọ́n máa ta kìtì iṣẹ́ ìyanu ni torí kò pọ́sibù kan na áńkìsì yàn kéèyàn máa ta kìtì tẹ́lẹ̀ àmọ́ kharikun lil aada ó ti yapa sí bá a ṣe máa tẹ́lẹ̀ pé tí wọ́n bá mi handkerchief báyìí wọ́n mi lásán náà ní kálukú dò rẹ̀ ni àmọ́ tó bá ti wá di pé àwọn yẹn ń ta kìtì iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀. àwọn babaláwo wọ́n ń ṣiṣẹ́ ìyanu àwọn afóúnjálàbí wọ́n ń ṣiṣẹ́ ìyanu àwọn pastors wọ́n ń ṣiṣẹ́ ìyanu àwọn wòlíì ọlọ́run ọba aláǹgbá ara wọn ṣiṣẹ́ ìyanu. al-hikmatu min al-muhadara ẹ̀yọ́ mayami liya'lami al-muslimu anna lil-awliyahi karamati. mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé àwọn wòlíì wà lẹ́yìn náà karama àwọn wòlíì wà. hiya thabitatun bi adillati al-Qur'ani wa sunnah ó fẹsẹ̀ múlẹ̀ nínú Al-Qur'ani àti hadisi pé àwọn wòlíì wà lẹ́yìn náà karama àwọn wòlíì wà tí wọn náà bá wá súnmọ́ Ọlọ́run ọba bó bá wù Ọlọ́run. ó lè gbọ́ ọ̀rẹ́ ṣe kí ni ó lè gbà sí karama tó bá sì wù Ọlọ́run ọba karama tí yóò pa. tẹ́nì kankan ò ní mà tó fi jáde láyé kí ni karama òun náà ni al-istiqama al-imanu billah òun náà ni ìgbàgbọ́ tó ní nínú Ọlọ́run wa taqwa àti ìbẹ̀rù Ọlọ́run ọba tó bẹ̀rù tó fi jáde láyé méjèèjì yẹn karama ni tóró gangan ni máa ń bí karama ẹni tí ó bá nígbàgbọ́ tí ó sì bẹ̀rù Ọlọ́run ọba kò lè ní karama Ọlọ́run ọba aláwo lè fi karama kan kó fi pọ́nlé torí pé kìí ṣẹni àpọ́nlé nígbà tí ọgbọ́ Ọlọ́run gbọ́ tí ó sì ṣe kíni tí ó sì bẹ̀rù Ọlọ́run. karamatul awliya karama àwọn wòlíì
àwọn wo là ń pè ní wòlíì gan jama òun náà làwọn ọ̀rẹ́ Ọlọ́run. ara àǹfààní tá a fẹ́ rí níjòkó yìí òun náà ni pé ká lè má yàtọ̀ láàrin karama àti májíìkì, iṣẹ́ ìyanu àti ìwánàlọ́wọ́ pẹ̀lú ṣèitán tí wọ́n ń pè ní al-khawariqu ṣèitánìyà, jùjú, oògùn. sọ̀rọ̀ pé àwọn ológun náà àwọn náà ń ṣiṣẹ́ ìyanu. àyìnbáyà àfáà nílẹ̀ Yorùbá tí ó pé tọ́ máa lọ Ọlọ́run ọba ó fi ọ̀sẹ̀ kóńgẹ́ nítorí tí ń lé látijọ́ yìí ó sì débẹ̀ wọ́n sì gbélé ọ lọ́wọ́. ẹlòmíín náà òun náà tún sọ pé ọ̀n lọ nìyẹn gba kínní yìí lọ́wọ́ tó bá ti kù díẹ̀ tó dọ́fíìsì yẹn ó fi rajú ó sì fi rajú ní dọ́fíìsì báyìí MD lọ́ba sáyìn pépà ṣé ẹ mọ̀ pé ṣèyanu lòun náà ọ̀kan jẹ́ àdúrà ọ̀kan jẹ́ oògùn tí wọ́n fi ra ojú. bó láṣẹ mọ̀ yàtọ̀ láàrin méjèèjì táàfin máa gbé ọmọ ọba fún Ọ̀ṣun. ẹja kọ́kọ́ mọ àwọn wo ni wọ́n ń pè ń wòlíì ká tó mọ̀ pé wọ́n ní karama. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́wọ́n bá ní ala inna awliya Allah. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn wòlíì mi àwọn ọ̀rẹ́ mi ọlọ́mọṣà ìfẹ̀mí àti ẹ̀ sínú wọn. la khawfun alayhim. ọlọ́wọ́n bá ní àní dẹ́rù bà wọ́n tí wọ́n bá ń lọ́run. wala hum yahzanun. a sì ní bà wọ́n nú jẹ́ lérí tí wọ́n fi lẹ̀ sáyé. àwọn wo ni ọlọ́run tẹ̀síwájú ó ní alladhina amanu. òun làwọn tí wọ́n ní ìmánì ní ṣé wọ́n ní ìmánì bàbá wòlíì tó o bá ti ní ìmánì ọlọ́run ọ̀ka ọkùn ara wọn. alladhina amanu àyà kan náà ní gàlọ́ yẹn o. ala inna awliya Allah. ọlọ́run láwọn wòlíì la khawfun alayhim tí wọ́n fẹ́ jáde láyé ọlọ́run ọba ní àní dẹ́rùbà wọn wípé àlìjánà lẹ́ ń lọ torí wòlíì lẹ́yìn. wala hum yahzanun. a sì ní bá wọn nú jẹ́ lédi tí wọ́n fi lẹ̀ sílé ayé ipa àbáyé mójútó gbogbo tẹ́ filẹ̀ ẹ̀ máa lọ tí nǹkan kan ò ní bàjẹ́ ń bẹ̀ ẹ̀yìn yìí ò ní dàrú. alladhina amanu ọlọ́wọ́n bá ní àwọn wòlíì tí ń sọ lẹ́ẹ̀kan àwọn tó nígbàgbọ́ ní ìrìfàṣẹ o. wa kanu yattaqun tí wọ́n sì payọ̀ lọ. ẹni tí ó bá ti wá ní ìgbàgbọ́ tí ó sì payọ̀ Ọlọ́run bá kìí ṣe kíni kìí ṣe wòlíì. ó yẹ pé tá bá kọ́kọ́ rí iṣẹ́ ìyanu tó jáde lọ́dọ̀ bàbá kan àbí ìyá kan àbí lọ́dọ̀ ṣéwù kan á wá díẹ̀ pé sọ́wọ́ àánú àwọn lẹ́dínà àmọ̀nù tó bá jẹ́ pé wà ní àwọn lẹ́dínà àmọ̀nù á jẹ́ pé Ọlọ́run bá àlá ó fi kàrámọ̀ yẹn pọ́nlé. tí ó bá sí ń bẹ̀ ní tó ṣe yẹn al-khawarikun shaytaniyya àwọn àṣetáàní ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n ṣe ó ti ní ìwárà lọ́wọ́ pẹ̀lú èṣù lábẹ́lẹ̀ ìtàǹgbọ́ yìí ni pé bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ mùsùlùmí kò lè jẹ́ wàlíì tí ó bá sì ti jẹ́ wàlíì kò lè ní karama. alul kitabi jù kìrìsìtánì wọn ò lè jẹ́ kíni wọn ò lè jẹ́ wòlíì torí wọn ò gbàgbọ́ àbí wọn gbà nábì gbọ́ wọn gbọ́ lọ́ngbọ́ mọ́ dáadáa rẹ̀ láàmú pé pásítọ̀ yìí náà ń ṣe iṣẹ́ ìyanu kọ́ iṣẹ́ èṣù ní ṣe o torí pé kò sínú àwọn alladhina amanu. ẹ̀yọ́ màá yá mi èyàn ń ṣẹbọ bàbá ẹlẹ́bọ ọwọ́ ń ṣe iṣẹ́ ìyanu ó sì ní fìlà ń fa tẹ̀sùbà àfọ̀njálàbí ọwọ́ ní ń ṣe kíni ń ṣe iṣẹ́ ìyanu kì í ṣe iṣẹ́ ìyanu torí pé kò sínú àwọn alladhina amanu. èyàn bá yàwó yàwó sùn ẹ̀yin náà máa gbé bó ṣe wà yìí sí ń bá yàwó sùn ẹ̀yin náà máa gbé bó ṣe wà yìí ń gbowó èlé ẹ̀ mọ̀ bó ṣe wà yìí ń pààyàn ń fi ń sògùn owó kò lè ya wòlíì torí kò bẹ̀rù ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun àwọn tó bẹ̀rù ọlọ́run àwọn wòlíì tó bá ṣe wá ní mánì sí bá ṣe bẹ̀rù ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ló ṣe súnmọ́ lọ́n sí ló ṣe ya wòlíì sí wòlíì ní gírèdì o ẹnìkan wà á mọ̀pọ̀ tó ń wà lẹ́yìn Allah nìkan Allah ló mọ̀ mí ló mọ̀ wọ́n náà àmọ́ bọ́ọ̀ bá ń ṣe lọ́run ní kọ̀ọ̀rọ̀ tó sì gbàgbọ́ ẹ̀mí rẹ̀ balẹ̀
wọ́n ní ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run ọba tí o ti níyẹn ọlọ́run ti fún ọ ní karama a'zamul karama al-istiqama ìdúró lórí ojú ọ̀nà ìmánì yẹn gangan ni wọ́n ń pè ní karama tó ga jùlọ innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá gbà pa Allah ní ọlọ́run ọba wọ́n sì dúró pa lérí ẹ̀ wọn ò yà sọ́tún wọn ò yà sí òsì ó ti jẹ́ òye wa nísìnyí pé àwọn tó bá gbàgbọ́ tó sì bẹ̀rù ọlọ́run ní wòlíì kàrámọ̀ tá a bá rí látọ̀dọ̀ wọn ọlọ́run fi pọ́n wọn lé ó fi gbé wọn ga ó fi ràn wọ́n lọ́wọ́ ó fi fẹsẹ̀ wọn múlẹ̀ bàbá ológun timothy sógun àfọ ológun gbogbo tó bá ṣe kìí ṣe kàrámọ̀ bàbá pásítọ̀ nasara yahudi tó bá ṣe kìí ṣe kàrámọ̀ o mọ̀mùtẹ́díà àlùmọ̀mùtẹ́díà oníbídíà òun náà gbà nábì gbọ́ torí onígun gbàgbọ́ mélòó ni antum mina billahi wa malaikati wa kutubihi wa rusulihi wọ́n ní ká gbà nábì gbọ́ òun sì gbà nábì gbọ́ ọ̀tọ̀ ní tá nábì ṣe ọ̀tọ̀ ní tí ń ṣe òun náà kò lè sí karama gbogbo ohun tí wọ́n bá ń pè ní karama yẹn àwọn àlìjànú tí wọ́n dábìdì alẹ́ àwọn ni wọ́n bá ṣe láwọn bàbá wa nílẹ̀ Yorùbá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n gba 100% wọ́n ní kọ́lọ̀ǹba rẹ̀ bídíà àṣetánì nílẹ̀ ó yẹ kí wọ́n ní kọ́lọ̀ǹpa rẹ̀ níná àyàmọ́ yìí táwa fẹ́ lò ní pé wọ́n fi àṣetánì tì síbi bídíà wọ́n fi bídíà tì síbi àṣetánì àṣetánì ló dá bídíà alẹ̀ níta ń gbọ́yé ni pé èèyàn lè máa ṣe súfì kó ní karama gbogbo tẹ bá pè ní karama pátá ọlọ́run ò fi pọ́nlé àwọn èṣù ni wọ́n ń ṣe kí ni àwọn ni wọ́n ń dára nínú ayé ẹ̀ torí pé kò tẹ̀lé ànábì bídíà ní ṣe kí ni ní ń ṣe ànábì ni gbogbo yín lẹ́wà àlìjánná kullu ummati yadkhuluna àlìjánná illa man aba àfẹ́yìn tó bá lóun ọ̀wọ̀ wọ́n ní wa man ya'ba ya Rasulullah tani wàá sọ pé wọ́n wọ̀ ànábì ni man ata'ani dakhala àlìjánná ẹni bá ń tẹ̀lé súnà mí náà ni wọ́n wà àlìjánná wa man asani faqad aba ẹni bá lóun tẹ̀lé súnà òun náà lọ́wọ́ wà àlìjánná. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa al-adillatu ala anna karamatil awliya thabita wọ́n ní karama ọlọ́run ọba Allah ń ṣe lọ́wọ́ àwọn wòlíì ọlọ́run tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ àtàwọn tí wọ́n ń bọ̀ èyí tá a bẹ̀ lọ ni pé kọ́lọ́run ọba Allah kó ṣàwa náà lọ́rẹ̀ rẹ̀ àmọ́ kìí ṣe pé wàá jòkó lé ọmọ wa béèrè pé ọlọ́run fún mi karama kí ló fẹ́ fi karama ṣe kí ló fẹ́ fi ṣe tó fi ń béèrè rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ní ó fi karama yẹn ní ó fi pọ́n ọlé lásìkò tó bá ṣe kíní lásìkò tó bá wù ú àyè béèrè fún karama ọlọ́run ọba Allah máa ń fún yàn karama lógìgì ni nígbà míì ó ṣàdúrà yó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run fún karama nígbà míì ó ṣeéṣe yó pé rẹpẹtẹ kó tó gbà ọlọ́run ọba Allah ló ṣe bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀rí òun náà ni karamatu ashabil kahfi àwọn ìjọ tí wọ́n pè ní ashabil kahfi àwọn ẹni rere ni ọ̀dọ́ ni wọ́n harabu min maliki káfìrì bí ìmánì wọ́n gbé ìmánì wọn sá kúrò lọ́dọ̀ ọba ìlú yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn ọba jẹ nípa oníkan wá sọdún ẹbọ wọ́n láwọn sọdún ẹbọ ní wọ́n bá kúrò nílùú wọ́n sá lọ níbo ni wọ́n sá lọ nínú alikahaf cave inú àpáta ọlọ́run aláwọ̀ aróyin wọn nínú alukoran tá a fi mọ̀ pé ọlọ́run ò lè ṣe karama fún yàn àfikọ́jú pé ń tọ̀ wọ́n ti kọ́kọ́ gbọ́ ọlọ́run gbọ́ tàwíìdì yẹn ti ṣe kíni ó ti yanjú rububiya uluhiya asma wa sifat kò lẹ́bọ lẹ́rù kìí ṣẹbọ kìí ṣe oògùn kìí jó nǹkan kìí lo pàrókè lóńdè olùgbàgbọ́ òdodo ni ó jẹ́ nítorí pé àwọn ọ̀dọ́ yìí jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run pa aláwa gbọ́wọ́ wọn ṣe karama ọlọ́run aróyin wọn nínú alukoran ọlọ́run bá ní innahum fityatun amanu bi rabbihim ọlọ́run bá ní àwọn ọ̀dọ́ kan amanu ọlọ́run ní wọ́n ní imani wọ́n sá fún ẹbọ wọn ò bá wọn sọdún ẹbọ wọ́n sọdún ẹbọ ọlọ́run fẹ́ ṣe karama níbo ló ti ṣe ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣe karama innahum fitya ọlọ́run láwọn ọ̀dọ́ ni wọ́n amanu bi rabbihim wọ́n gba aláàgbọ́ tàwídì wọn yanjú wazadnahum huda ọlọ́run bá ní àwọn ọlọ́run wá ṣàlékún ìdáyà wọn suratul al-Kahfi aya 13 lọ́wọ́ ọlọ́run fi kíni ròyìn wọn iman amanu karamatuhum kíni karamatu ọlọ́run wá fún wọn ọlọ́run bá aláà darí wọn lọ́nu kòtò wọn wá sá síbẹ̀ ipe káwọn ó sinmi ń bẹ̀ tí wọ́n bá sọdún ẹbọ wọn tán káwọn padà sí àárín ìlú wọn sá ìwọ náà máa sá jọ wọn bá bẹ̀rẹ̀ ọdún ẹ̀yọ̀
ó kò ládùúgbò tọmọtọmọ ọdún ẹ̀lúkú òkè ìbàdàn gẹ̀lẹ́dẹ́ wọ́n dé pé inú fámìlì wọn ti ń ṣe ẹ kó lù ẹ padà wá wọ̀lú padà tí wọ́n bá parí orí ibú wọn yẹn. kàrámọ̀ tọ́lọ̀ wọn ṣe fún wọn látara ayé mọ́nì tí wọ́n ní tí wọ́n bá ń sọdún ẹbọ tí wọ́n sì ń fọ́ọ̀fù níbi ẹbọ wọ́n wà nínú kòtò náà ọlọ́run bá àlá ọwọ́ lo kàrámọ̀ fún wọn. ọlọ́run ní walabithu fi kahfihim 300 sinin wasdadu 9 ọlọ́run bá ní mo sì kùn wọ́n lọ́rùn síbẹ̀ wọ́n sì lo 100 ọdún mẹ́ta àtọdún mẹ́sàn-án 100 ọdún ni lọ́nà mẹ́ta 300 years àtọdún mẹ́sàn-án ni wọ́n lò níbẹ̀ Suratul Kahf àyà 25 àkọ́kọ́ karama nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní wàtàrà sàmùsà ìsà tọ́lá àtàzáwàr ọlọ́wọ́n bá ní ìrẹ́ ànábì òsínbẹ̀ àmọ́jẹ́ pàtàkì fún ọ. kápẹ́ ọba wà níbẹ̀ níjọ́ náà ni ọba rí oòrùn tèmi ọlọ́wọ́n ọba ń darí ń bẹ̀ oòrùn mi yẹn mo darí ẹ̀ tọ́ba yọ báyìí tàzáwàr èyí tí ó fi tàn sí wọn tí wọ́n máa ta wọn la yọ wá yẹ à ń káfìhín kò ní débi káfù wọn kò ní débi inú àpáta tí wọ́n wà dáadáa yẹmí lọ́wọ́ ọ̀tún bí tóun bá yọ lọ́wọ́ ọ̀tún yọ yẹ fún wọn wáyé dá agọ́rẹ́ bá ti dàkàrọ́ tó fún dáadáa shimal tọ́ba tún di ọwọ́ ọ̀rọ̀lẹ́ tóun bá fẹ́ wọ̀ ibi tí wọ́n wà yẹn ṣe mọ̀ pé ibẹ̀ lòrùn wọn wà bá wọn ọlọ́wọ́n bá aláàní yóò tún yẹ òrùn tún ṣe kínní yóò tún yẹ fún wọn. wọ́n hun fi ìfajúwọ̀ tì mínú inú àpáta tí wọ́n sì wà yìí àpáta náà fẹ̀ bó ṣe fẹ̀ tó ìjẹ́ kó ràn pa wọn. dhalika min ayatillah ọlọ́run ní dhalika min ayatillah ay karamati minallah ọlọ́run wá ní àmì ìdájọ́ ìgbàgbé mi ọlọ́run bá ń bẹ ni mo ṣe karama fún wọn Suratul Kahf àyà 17 lọ́wọ́ ẹ̀yọ́ máa yá kí òòrùn ọba kọ́mọ̀ bá máa ta wọ́n la torí wọn ò kú wọ́n sùn ni tóòrùn bá sì ń pa wọ́n yọ́ máa ṣe kí ni yọ́ máa ta wọ́n la wọ́n wá lo 100 ọdún mẹ́ta àtọdún mẹ́sàn-án innahum fityatun amanu torí pé wọ́n ní ìgbàgbọ́ ọlọ́run wá fún wọn ní karama yẹn. àwọn gan ọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítòsílẹ̀ yẹ wọ́n fi ní karama ìyá amúrún khalifun lil'ada karama khalifun yóò máa yapa síbaṣe mọ̀nkan sí tẹ́lẹ̀ níta mọ̀ ni pé bẹ́ẹ̀ bá wà ń bì kan bó rùn ọ̀bá pa láàárọ̀ yóò pa ní ìrọ̀lẹ́ ọlọ́ọ̀ni òrùn ọ̀pá wọn bẹ̀ ó ti yapa síbaṣe mọ̀ sí tẹ́lẹ̀ níta bá a ṣe mọ oorun sí tẹ́lẹ̀ ní pé téèyàn bá sùn oyè ọgbà tí ó fi sunrun 8 hours 9 hours yóò ṣe kíni yóò tají kò wá jí lọ́dún kínní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ó fi wá pé 100 ọdún mẹ́ta ó lé mẹ́sàn-án karamani ọlọ́run ọba ò bá ara wọn jẹ́ nǹkan kan ò ṣe wọn kọ́dà wọn tún jí báyìí owó tó wà lápò wọn tún kò lọ́ọ̀lù wọn làwọn fẹ́ lọ́ọ̀lẹ̀ ránjẹ àwọn rò pé àwọn jí síjọ́ kejì nígbà wọn na owó sí ìyá olóúnjẹ ní irú owó ilẹ̀ akówáyì àwọn ọ̀nà yìí ń lu wọ́n ní ànánà làkó ń lu a sì fẹ́ ra oúnjẹ ká jẹun àgbà wọn mú lọ ọ̀dọ̀ ọba yẹn lọ́wọ́ túlé lọ́wọ́ ní owó tí wọ́n mú wá yìí àwọn ọba tó jẹ bí 100 sókè àwọn ni wọ́n ná owó yìí. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí fẹsẹ̀ múlẹ̀ ní Suratul Kahf òní wọ́n pè ní orúkọ wọn ni wọ́n pè ní yamuliha maksalina mathilina marinusu dabarinusu shasanusu kafusatatọ yusu kitimiru àwọn méje ni wọ́n ajá wọn ló sì kẹjọ torí ọ̀kan nu wọn ń sin ajá nígbà tí ń lọ ajá rẹ̀ tẹ̀lé ọlọ́ni wàkálíbù hùn thàmínú hùn ọlọ́ni ajá ló sì kẹjọ wọn eléyìí làwọn a máa ń fa nílẹ̀ Yorùbá nígbà tá a ṣe bídíà ó dà wọn fún Tìjàníyà yamuliha makisalina masilina marinusu àwa ní kílẹ̀ ń pè wọ́n lórúkọ ọlọ́run ọba tó tóbi ni èyí ò ní fi pe ọlọ́run àfikọ́ ọlọ́run sọ̀yàn ọba tó sọ àwọn Suratul Kahf yọ sọ̀yàn tẹ́yìn bá ti fi àwọn orúkọ yìí pè àwa rí pé kì í sọkọ ọlọ́run ó kọ àwọn ẹ̀dá tí wọ́n ṣe kí ni tí wọ́n wọnú kòtò ni kọ́dà kálíbù ni ajá ni kìtìmẹ́rù ẹlẹ́kẹjọ wọn níbẹ̀ lọ́wọ́ wọn sì tí wọ́n ń sà bóyá ń sà lọ́wọ́ ń sà
yamule yamukisa lina masilina mani no suda bari no sasa no tata yoso kitmino akwaja ẹ lè kéwú bó bá wo suratul káfí ọ bá ti mọ sọ yìí ń bẹ ẹ lè kéwú kéèyàn lóhùn kọ́yìn máa pe Allah ní kìtìmírù máa pa Allah lájà àwọn àṣírí káṣírí tá a fẹ́ tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ rẹ̀ lẹ́ Yorùbá nìyẹn alọ́mọ́sàbà fi wọ́n mọ̀nà wọ́n ní alòlù fitinà ni wá mo ní bẹ́ẹ̀ ni fún yín alòlù fitinà ni wá fún yín tẹ́ ẹ̀ bá ṣe kíni tẹ́ ẹ̀ bá jáwọ́ níbi ẹbọ torí ẹbọ ni kéèyàn máa pe Ọlọ́run bá lóko tí ìsọkọ ẹ̀ àwa ni akadà wà jáde náà àlẹ́ yàbá àná báwọn bá ba tiwa ṣe filẹ̀ nù ṣé gbogbo táwọn bá bá yín filẹ̀ lọ́dà nídìí bẹ́ẹ̀ kò bá súnà mu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì karamatu rajul salih inda nabi ilẹ̀ Suleiman arákùnrin kan wòlíì ni ó wà nínú àwọn ẹ̀mẹ̀wà anabi Suleiman ìgbà tí Bílíkísì tó gba Islam nílùú Sàbáyì ẹ̀rí anabi wa Suleiman ó lóun wá ẹni tí yóò gbé àga Bílíkísì wá sí ọ̀dọ̀ mi ń bí kí Bílíkísì ó tó dé kó máa jẹ́ mọ̀jísà kó máa jẹ́ iṣẹ́ ìyanu tí ó fi mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run lò ẹ̀yọ́ mayami Ọlọ́run sọ̀rọ̀ ó ní anabi Suleiman sọ pé ya ayyuhal mala ẹ̀yin ìjọ mi ayyukum ya'tini bi arshiha ta ni ó gbé arishi rẹ̀ wá arishi náà ní kursiyiha ta ni ó gbé àga rẹ̀ wá àga yẹn àga tí wọ́n beautify tó tóbi gan ni qabla an ya'tuni muslimin kan tó débi wá gba Islam qala ifritu minal jinn àwọn alágbára nínú àlìjànú ni wọ́n pè ní ìfìrìtù ọ̀kan náà àwọn ìfìrìtù minal jinn ó ní èmi ó gbé wá ana àti kàbìhí èmi ó gbé àga náà wá qabla an takuma min maqamik kó o tó dìde kó o láàyè tó wà yìí tó bá ti jòkó ní àárọ̀ ọlásìkò tí máa ń dìde kó tó di kó dìde kó omi tó wà yìí ń gbé àga náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ìlú yẹn ṣe jìnnà tó ìfìrìtù ló ń ṣe kínní wọ́n gbé wá ìfìrìtù minal jinn torí Ọlọ́run ọba Allah ó kó àwọn àlìjànú fún anabi Suleiman kọ́ ọmọ fi sọlá kì í ṣe pé anabi Suleiman ló wá ṣàdúrà ló wá pe àwọn àlìjànú tó ń fi wá di khudamu rẹ̀ tó ń fi wá di ẹni tí wọ́n máa ṣiṣẹ́ sìn àwọn tó kù ní ṣìntàn láwọn ń lo àlìjànú yẹn àwọn ń sọ àwọn àlìjànú di khudamu wọn wọ́n máa pè wọ́n máa sà wọ́n gbà pé àwọn wà ràn lọ́wọ́ pẹ̀lú wọn wà dẹ́lẹ́bọ lóòfin ní lọ́tẹ̀rà mọ́tẹ́rà yìí pé anabi Suleiman náà lo ìfìrìtù àwa náà lo ìfìrìtù àfi jọ Suleiman náà ni ó lè jọ Suleiman náà torí ìwé sànàbí Ọlọ́run sì fún wọn ní àwọn àjànú kan máa ṣiṣẹ́ sìn ọ́ ìwọ lọ lè bá wọn bí wọ́n wà ló pè wọ́n ló sìn wọ́n lọ́dẹ lẹ́bọ ọmọ wa rán wọn ṣe wọ́n máa jíṣẹ́ wọ́n padà wá bá tiẹ̀ jẹ́ o ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nìyẹn torí lásìkò tá a wà yìí àwọn alùbídà ńlọ nǹkan mọ̀ nǹkan gan o kéèyàn máa kéwú kó sì máa kílẹ̀ dáadáa ìfìdítò ló ń gbé wá káànábì Suleiman náà tó kú ọ ó jẹ́ ó yẹ wá pé àwọn àlìjànú fásitì gan torí ìlú yẹn jìn àwọn àlìjànú wọn yára la fi sọ fún ọ pé àwọn àlìjànú tí wọ́n ń ṣiṣẹ́ ní oògùn tajà rẹ àtògùn nákàlí kátàlí tẹ̀ ń sàsáwọn èèyàn àwọn jínù yẹn wọ́n yára gan àlìjànú ní ṣiṣẹ́ ní oògùn nígbà tó ní kéré ọmọ fẹ́ nìkan tó wà ní kọ́tọ̀rù tó rìn nǹkan mọ́lẹ̀ létí odò tó sì pé padà tó lérí ń fọ́hún nítòsí rìn mọ́lẹ̀ létí odò kú mbẹ́ iṣẹ́ sì ti dáhùn ní kọ́tọ̀rù ta ló lọ kọ́tọ̀rù láàrin ìṣẹ́jú kan jama àlìjànú ni láwọn dára wa láàmú wọn nígbà tí lóògùn lé àlìjànú lọ́wọ́ ń lé ẹ̀ bọ́ bá ti di ògùn mọ́ra àlìjànú ti wà lára ẹ̀ bọ́ bá rìn mọ́lẹ̀ wọ́n ti dòkónú lé ẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀ ni wọ́n padà bá tiẹ̀ jẹ́ lẹ́yìn náà wọ́n wà wọ́ná torí pé ọ̀hún wà lọ́wọ́ pẹ̀lú àlìjànú èyí tọ́lọ́ sọ ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in èmi nìkan tẹ́sìn náà ní kẹ́ wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹni bá ti sìn Ọlọ́run tí sìn wà lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run òun lẹ́rú Ọlọ́run ẹni bá ti sìn èṣù tí sìn wà lọ́wọ́ pẹ̀lú èṣù òun ní ẹni èṣù. ìfìrìtù ni òun ó gbé àga náà wá kó tó kú o qabla an takuma min maqamik wa inni alayhi laqawiyyun amin èmi lágbára gan o èyí fò fẹ́ èyí sì gbé àga náà wá ló fi jẹ́ pé ìfìrìtù kọ̀wé àkìwéyà àwọn àgbààgbà tí wọ́n lágbára nínú àlìjànú wọ́n pè ní ìfìrìtù sọ̀rọ̀ pé wà nínú kàlíjọ́ ń tọ́ ọmọ ń ṣe kó tó túbá
tọ́wọ́n ní yá ìfìrìtù yá ìfìrìtù yá ìfìrìtù tí wọ́n hàn ìfìrìtù sí ara wàhálà hàn tú. àwọn àlìjànú yẹn àgbọ̀dọ̀ ràn wọ́n ṣẹ́ àwọn yìí sànábì ọlọ́run. ànábì Suleiman sọ pé kí n tó dìde kú omi lọ fẹ́ gbàgà náà wá ọpẹ́ ọlọ́run ní qala alladhi indahu ilmun minal kitab ẹnìkan bẹ tá a wá fi ìmọ̀ wa tá a fi mọ̀ kí ni ìbà náà òun náà ní orúkọ ọlọ́run ọba wa. ana atika bihi qabla an yartadda ilayka tarfuk ó ní èmi ò wá ń sìn pẹ̀lú àga náà. ẹni tá a wí yìí ọjọ́ ọ̀kan nínú àwọn àfáà kìí ṣe ànábì ọlọ́run àfáà ni qala alladhi indahu ilmun minal kitab ẹnìkan tó jẹ́ pé ọlọ́run ọba fún un ní ìmọ̀ láti ní tíra ọmọ tíra ana atika bihi qabla an yartadda ilayka tarfuka ó ní èmi ò mú wá ń sìn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi láàrin kò díjú kò tó yájú padà. ẹ̀yọ́ mayami falamma ra'ahu mustaqirran 'inda ó sì tẹ́wọ́ sí ọlọ́run ó sì wí nǹkan kan ó wí báyìí aláràsí tí wọ́n ń pè lága ti balikisi ó sì jòkó lẹ́gbẹ̀ẹ́ anabi Suleiman ẹni yéé ṣe anabi ọlọ́run àbápẹ́ mùjísà wòlíì ní kí láà máa ń pè tí ọlọ́run bá gbọ́wọ́ wòlíì ṣe karama falamma ra'ahu mustaqirran 'indahu lẹ́yìn ìgbà tí àga yìí wá jòkó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi Suleiman ní qala hadha min fadli rabbi qala hadha min fadli rabbi eléyìí ni ọlá tí ọlọ́run ọba aláàdá mi kò gbà pé àáfàá yẹn ló ṣe ó gbà pé ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ọba àlá òun ló fi dá wọn lọ́lá. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa eléyìí ó ní tá anabi Suleiman sọ ó ní lè yẹ́bùlú wa ni ashkur am akfur ọlọ́run fi dán mi wò ní bóyá ń dúpẹ́ àbí ìní dúpẹ́ àbí ìsàlá ìmọ̀ọ́rẹ́ suratu namuli aya 38 dé aya 40 ńlọ́wà. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa tọ́ eléyìí ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé ọlọ́run gbọ́wọ́ àwọn àáfàá ṣe karama nínú alukurani ló ṣe wà bó ṣe jẹ́ pé wọ́n ń padà jẹ́ mùjísà fún anabi wa Suleiman aleyhi salatu wa salam. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta karamatu Maryama ummi nabiyillahi Isa karamatu ọlọ́run ṣe fún ìyá anabi wa Isa tí wọ́n ń pè ní Maryam qala ta'ala kullama dakhala alayha Zakariya ọlọ́run ọba ní nígbà tí anabi Zakariya tó bá lọ sí ọ̀dọ̀ Maryam dakhala alayha Zakariya al-mihraba òun náà ni ààyè kan tí Maryam ti ń sin ọlọ́run lókè nínú ilé ìjọsìn gbogbo àti Zakariya tó bá wá wọbẹ̀ wajada indaha rizqa yóò wá rí àwọn arísìkí lọ́dọ̀ Maryam kí ni àwọn arísìkí náà òun náà làwọn èso àwọn oúnjẹ àwọn èso tí wọ́n máa ń jẹ lásìkò ẹ̀rùn yóò wá bá lọ́dọ̀ Maryam lásìkò òjò èso tí wọ́n máa ń jẹ lásìkò òjò yóò wá bá lọ́dọ̀ Maryam lásìkò kíni lásìkò ẹ̀rùn sẹ́mu pé karama ni alákọ̀ọ́kọ́ àsìkò tí wọ́n èso yẹn máa ń yọ ó ti yàtọ̀ síra wọn lẹ́yìn náà ta ló mú èso náà wá fún ẹnìkan kò mú wá fún Maryam ní wajada indaha rizqa qala ya Maryam anna laki hadha níbo ló ti wá rí eléyìí báyìí qalat huwa min indillah ó ní látọ̀dọ̀ ọlọ́run ló ti wá látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run kan pàṣẹ náà ni pé kí èso kó máa wà wájú ẹ̀ ó sì wà wájú ẹ̀ ó tún wá jẹ́ èso tó ṣe pé kì í wá lásìkò yẹn àwọn èso tí ì yọ lásìkò òjò èso ẹ̀rùn ní máa ń jẹ lásìkò òjò èso òjò ní máa ń jẹ lásìkò kíni lásìkò ẹ̀rùn èso ẹ̀rùn ní máa ń jẹ lásìkò òjò karama ni àbí kèsè karama torí Mariam yéésà anabi ọlọ́run gbogbo ẹni tó bá ní òun kéwú kan bíi pé Mariam nàbí ìyá ni anabi ọlọ́run ọba ní àṣekégéwú ni o kò sí obìnrin ní gbogbo àwọn àmbíyá ọ̀la ọkùnrin gbogbo wọn àmọ́ èèyàn máa ń ya wòlíì tó bá jẹ́ obìnrin
ló sì jẹ́ pé gbogbo àwọn sisters wà yín mú wa ẹ múra sí ìbáàdà tẹ́ ẹ bá ti ṣe ìbáàdà tẹ́ ẹ ń sin lọ́wọ́ ọba ẹ̀yin náà ẹ ya wàlíyà ẹ di wàlíyàt báwọn ọkùnrin sì máa jẹ́ awliyaullah qalat huwa min indillah ó ní látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èmi náà kàn bá lẹ́gbẹ̀ẹ́ mi ni inna Allaha yarzuqu man yasha'u bighairi hisabi ọlọ́run ọba tí máa ń fún yàn ní arísìkí ni tó jẹ́ pé kọ́dà èèyàn ní mọ̀síro rẹ̀ mọ́. Suratul Ali Imran ayah 37 ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ó di ẹ̀rí mélòó tó wà ní Qur'an nípa karama ó di mélòó jama ó di mẹ́ta tọ́ ẹ̀dí adé adó bá wọn torí àlásìkò kú wọlé ni. Al-adillatu athabita ala karamatil awliya fi sunnah ayé mina sunnah wọ́n ní àdìsí náà tó ń gbé wáyé pé karama wà tẹ́yìn bá sin ọlọ́run ọba ọlọ́run máa gba ọwọ́ rẹ̀ ṣẹṣẹ ìyanu tó bá wù ọlọ́run. karamatu asabil gar wọ́n ní òun náà ní karama àwọn ìjọ inú kòtò àwọn eléyìí náà kòtò làwọn náà kó sí àwọn wọ́n ń lọ lẹ́yìn ìlú àwọn ọ̀rẹ́ mẹ́ta wọ́n ń lọ olùgbàgbọ́ òdodo ni wọ́n fa akhadhahumul matar ní òjò bá dé òjò bá sú òjò yìí wá lágbára débi pé atẹ́gùn wọn fẹ́ fa awa ila gari fi jabal wọ́n wá lọ lè farapamọ́ sínú abẹ́ àpáta kan abẹ́ àpáta yẹn ọ̀fẹ́ tọ́gbà wọn ìpè tójò bá ṣe ẹ̀rọ tán àwọn ọmọ ṣe kíni àwọn jáde àwọn ọmọ lọ wọ́n kàn rí atẹ́gùn tó gbé àpáta ńlá kan tí ń bọ̀ fìí wọ́n sì ń wò báyìí ìpè níbo lélẹ́yìn lọ ọ̀tún wọn rò pé lọ ní àbòsí ọkàn ń bọ̀ wá sí sòsè wọn wọ́n sì ń wò báyìí bí ṣe ń bọ̀ atẹ́gùn ní gbé o pẹ̀lú àṣẹ ọlọ́run ó sì dé ó ṣe kí ni jama ó sì dé ojú wọn pa ó dé kòtò yẹn ó dé pa wọn wá rí náà mọ́ òjò ọ̀pá wọn wọn wá lè jáde mọ́ ipa àwọn ò tó láti ti àpáta sókè fàdíhàtọ́tì àlàfáàmì gárihim sọ́kàràtún mílẹ̀ jabal àpáta ńlá tipa wọn ká ó dé ojú rẹ̀ fantabaqati alayhim ó dé wọn mọ́lẹ̀ fada'a kullu minhum bi fadli amalihi salih gbogbo wọn wá ń fi iṣẹ́ rere tí wọ́n ṣe sọ́dọ̀ ọlọ́run wọ́n fi ń tọrọ kọ́lọ́run là wọn kò ní inú wàhálà táwọn wáyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta karama ni àbí ṣe karama ọ̀kan ní ìwọ ọlọ́run karama ti lọ jẹ̀mọ́ ó ní ìwọ ọlọ́run lè ṣe fún wọn náà tí wọ́n ní bá ní ìkíláàsì lérí iṣẹ́ rere ó ní ìwọ ọlọ́run o wọ́n lá pé ebi ń pa òbí mi bàbá mi àti ìyá mi ebi ń pa wọ́n ilẹ̀ wá sú wọn ò rí tí wọ́n jẹ mo wá jáde lọ sí ìlú kí n tó dé wọ́n ti sùn mo wá gbé oúnjẹ lọ́wọ́ tílẹ̀ fi mọ́ nítorí pé wọ́n lè jí lóru kán mọ̀mọ́ bí tó jẹ wà nígbà lè wá mọ́ tí wọ́n wá jí wọ́n wá jẹun lọ́wọ́ mi tó bá jẹ́ pé ìwọ ọlọ́run ọba lọ pa wá láṣẹ ká máa tọ́jú òbí tó bá jẹ́ pé tí mo ṣe yìí mo ṣe ń torí ìwọ ọlọ́run jọ́ náà mọ́sà jí àpáta yóò kó lérí wa làpáta bá yẹ̀ díẹ̀ atẹ́gùn wọlé wọ́n rí sánmà àmọ́ kò gbà wọn jáde ẹnìkejì náà bá sọ̀rọ̀ ó ní ìwọ ọlọ́run ọba ó ní mo bẹ nìkan ní sẹ́njọ́ kan ó wá ṣiṣẹ́ mo ní kó bá ń ṣiṣẹ́ ó ti níye tá a jọ fẹnu kò sí lọ́ba parí iṣẹ́ lọ́ba ní òun ò ní lè gba yẹn mọ́ lòun bá ní àtijọ́ sọ̀rọ̀ lọ́ba kówó tì lọ́ba sálọ kò bá gba owó rẹ̀ mọ́ òun wá wò pé àmánà ni òun bá tọ́jú ẹ̀ òun bá fẹ́ ra àwọn nǹkan ọ̀sìn títí tó fi di pé màálù pọ̀ nínú agbo àwọn nǹkan ọ̀sìn rẹ̀ yín wọ́n ń bímọ ọlọ́run fi báràkà sí òun wá ń tọ́jú ẹ̀ òun sì sọ fún àwọn ọmọ òun pé sẹ́ẹ̀rí ọgbà àtọ̀ọ́kàn òun bàbá tó bá ń ṣiṣẹ́ tó lọ owó rẹ̀ ni mo fi dá lókòwò nígbà wá kọjá ńjọ́ kan ó ní owó mi kọ́ ó ní owó rẹ̀ nù mo ti bọ́ invest owó rẹ̀ gbogbo màálù tó wà ń bẹ̀ yẹn ìwọ ló ní ó ní sóun fóun sí ẹ̀yẹ ni ó lóun ò fi ọ́ sí ẹ̀yẹ máa kó lọ ó sì kó lọ fáwọ́ ó ní ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ìbẹ̀rù rẹ mo bẹ̀rù ńjọ́ náà látara pé ìfẹ́ jó ogún ológun mọ́sẹ̀ sí àpáta yìí àpáta bá sí àmọ́ kò gbà wọ́n jáde tán ẹnì kẹta òun náà bá fi ẹ̀fà ó fi béèrè kan lọ́dọ̀ ọlọ́run olùkàràmà ó ní ìwọ ọlọ́run ọba o mọ́sẹ̀ ìsànú wa èmi náà fi àmójúkúò lára obìnrin mo fi bẹ̀wọ̀ ọlọ́run ẹ̀yọ́ màá yá mi gbogbo ń ta kàálẹ̀ ilé yìí máa fi ń bẹ ọlọ́run o nígbà tí lè bá rọ ó ní ọmọ ọ̀nkùn kan òun máa ń fojú wo báyìí sábà pé ọmọ ọ̀nkùn rẹ̀ ẹ̀yọ́ màá yá mi kò lè fẹ́ ó lè fi ọmọ ọ̀nkùn rẹ̀ ó lè fẹ́ àbí kó so igi ọmọ ọ̀nkùn rẹ̀ ó ní ọmọ ọ̀nkùn yẹn òun ò so igi rẹ̀ àmọ́ òun nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ òun ti máa ń wò ó níjọ́ kan lọ́wọ́ wá bá òun ipe òun nídìí owó
nígbà tí wàhálà ṣẹlẹ̀ ń lù ìyẹn mú ń lù Ọlọ́run wá ní tó bá ti mọ̀ pé ọ gbowó ìwọ náà ọ farabalẹ̀ kí n bọ́ lásìkò ó ní arábìnrin yóò gbà ó ṣàtún padà wá nígbà tí nǹkan le òun wá kówó náà fún àwọn tí wá wà nínú ilé ó wá ń sọ fún un pé kóun ó ti gbogbo ilẹ̀kùn ó lóun ti ilẹ̀kùn òun ti wíńdò ó lóun sọ fún un pé òun ò tí ti gbogbo ohun tó yẹ kóun ó ti tán ó lóun ti ti gbogbo ẹ̀ ó ní wọ́n sọ fún un pé òun ti tilẹ̀kùn sánmà ọba tí máa ń ríyàn lẹ́yìn wíńdò tí máa ń ríyàn lẹ́yìn lẹ̀kùn sánmà tí òfin ní rí wa ò tí tì ó ní wọ́n sọ fún yín pé bó ṣe kúnlẹ̀ tòun yìí nítorí fẹ́ ṣe èyí ọ̀lẹ́tọ̀ sí o ọ̀lẹ́tọ̀ sí torí kò sí igi láàrin àwọn méjèèjì bẹ̀rù Ọlọ́run ó ní ẹ̀rọ Ọlọ́run sì bà òun jọ́nà lòun bá nàró lòun bá wọṣọ padà lòun bá kówó yẹn fún pé kọ́ máa kó lọ owó ńlá ó ní tó bá jẹ́ pé ìwọ Ọlọ́run lọ dẹ́rù bà òun jọ́nà tẹ́rù sì bà òun tóun wá fi àràmù ńlẹ̀ tóun rí opportunity sìnà tóun ò sì ṣe mọ́jà fi là wá lẹ́ni ọ sọ tiẹ̀ báyìí àpáta sí pátápátá ni wọ́n bá jáde hadhihi karamatun min karamatil awliya karama ni ó tún jẹ́ àmọ̀ pé a máa fi ṣe olórí a máa fi ṣe kínní a máa fi ń tọrọ tí ládàá rẹ̀ ò sì ní bàjẹ́ tí ládàá rẹ̀ ò ní ṣe kínní tí ò ní bàjẹ́ eléyìí ó wà nínú hadith ta nabi wa mú wa ẹlẹ́ẹ̀kejì nínú ìfi karama rinlẹ̀ nínú hadisi òun náà ni ọ̀rọ̀ jureji alimu abidu min bani israel gbogbo àná láti mọ̀ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn àfàgbà nínú bani israela ànábì pàtàn rẹ̀ ọkọ̀ ilé sínú ẹ̀yìn ìlú ilé ìjọsìn ń sin lọ́wọ́ bá ń bẹ̀ ìyá rẹ̀ wá bá ìyá ní jureji jáde mo fẹ́ rí ọ ó ní ummi wa salati ṣe ń dáyà mi lóhùn ni àbí kí n parí ìjọsìn tí ń ṣe yìí ìyá rẹ̀ tún pé jureji mo fẹ́ rí ọ ó ní ummi wa salati ó ní ṣe ń dọ́lọ́hún lóhùn ni àbí kí n dáyà lóhùn kọ̀ wá dáyà lóhùn ìyá rẹ̀ wá ṣépele ó ní òní kú nílé ayé àbí kọ́lọ́hún bá Allah kó fi ojú rẹ̀ kan àwọn aṣẹ́wó nítorí pé tí ẹni ábìdí tó bá ti ráṣẹ́wó ráǹkì rẹ̀ ti jábọ́lẹ̀ ẹ mọ̀ yá mi tó bá ti rí obìnrin tí ò yẹ kó rí ráǹkì rẹ̀ ti ṣe kíni ó ti jábọ́ ó lò ní kò ní ayé àtàntàǹfura ilẹ̀ mọ̀ mísà títí tó fi rí àwọn aṣẹ́wó èpè ìyá rẹ̀ ó sì mú ọlọ́run fàṣẹ síbẹ̀ làwọn yẹn máa ń ròyìn nínú ìlú wípé jùrẹ́jì ábìdí ni o jùrẹ́jì ábìdí ni o aṣẹ́wó kan wá kọjá ó ní talẹ̀ ń ròyìn tẹ̀ ń gbọ̀n ń kó bá wọn lò lè kó bá lọ́ba lọ àwọn afá kan wọ́n ní ń sọ lẹ́mìí rẹ̀ kò sọ fáwọn èèyàn wípé ń sì kó bá wọ́n wá lọ sẹ́yìn ìlú ó lè bá jùrẹ́jì ọkànlẹ̀kùn jùrẹ́jì ní kí ló ń wá olóhùn fẹ́ kọ́ báwọn ṣe sìn náà ni olóhùn yìí ṣe jùrẹ́jì ọ̀dà lóhùn aṣẹ́wó yẹn wá lọ lè bá ọ̀kan nínú àwọn adaran yẹn lọ wá bá aṣẹ́wó sùn aṣẹ́wó wá lóyún aṣẹ́wó wá ń sọ fáwọn aráàlú pé jùrẹ́jì ẹni ọlọ́run wò jùrẹ́jì tó ti bá mi sùn oyún tó wà ní kùnmí yìí sìn jùrẹ́jì lónìí ọ̀rásẹ́wó àbí ọ̀rásẹ́wó jama wọn nígbà tó bímọ tán nígbà ó bímọ tán wọn á lọ lè bá jùrẹ́jì pé jùrẹ́jì o aṣẹ́wó yìí ní ìwọ lọ́lọ́mọ ó lóun kọ́ ẹ̀yọ́ màyá wọ́n fà jáde wọ́n wó gbogbo ilé rẹ̀ wọ́n ṣe ń fà lọ wọ́n ní wọ́n wá fà gba ẹ̀gbẹ́ ilé aṣẹ́wó gbogbo àwọn aṣẹ́wó tó wà lásìkò wọn wá ń yọjú lójú fèrèsé lójú wíńdò pé jùrẹ́jì ọ̀bì jùrẹ́jì àwọn sìnà jùrẹ́jì ìpèyà rẹ̀ mú àbí òmu bọ́ọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpèyà rẹ̀ mú ọ o àfa àbí ìdílé pé mú yìí torí pé ìdí sì yẹ kìí sọ̀rọ̀ yàn fún kódà ìyá rẹ̀ lóhùn lọ́rọ̀ yàn tí wọn náà bá ka Kùránì lọ́wọ́ tí ìyá bá ní kọ́ wá tó bá dáhùn èpè ó mu ọ tó bá ṣèpèlè ọ tó bá ṣẹ ní o torí pé nẹ́fìlà ní ṣe kí ni ní ṣe lọ́wọ́ ọ̀rọ̀ yàn lèyàn máa ń ṣe lọ́wọ́ lèyàn takùtì lèyàn parí kó tó lọ lè dáyà lóhùn torí pé ọ̀rọ̀ yàn méjì ló ṣe kí ni ló fẹ́ nígbàrà wọn ọ̀rọ̀ yàn tọ́lọ́run sì ju ti ìyá lọ àti bàbá mọ̀ sí kéwúkéwú ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n padà mú dáàrin ìlú olóhùn kóhùn lọ́mọ aṣẹ́wó ní òun lọ́mọ aṣẹ́wó ní orí mi rí àbò rí mi olóhùn kóhùn lọ́mọ ó ní ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n ṣe kí ni ẹ jẹ́ kí n ṣe náfìlà lọ́wọ́ ṣe náfìlà rákà méjì jama
ó ṣe náfìlà ló fi bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ọba aláàkọ́ yọ òun níbi wàhálà yìí karama ló fẹ́ ṣẹlẹ̀ yẹn jama. ó ṣe náfìlà tán àwọn yẹn ní tètè dìde àfa ṣe ní dìde àfa kọ́ wá gbọ́mọ ojú títì ọ́ wàkọ́lá lahun nasu hadha waladuka ó ní ọmọ rẹ ní ó ní fasalla wa wada usba'ahu ala batni ar-radi' nígbà òsè náfìlà tán ó wá fi ọwọ́ ìka rẹ̀ báyìí ó wá fi lé ọmọ yẹn ní dodo ó fi lé níkùn faqal ó wá sọ pé ya gulam ìwọ ọmọ jòjòló yìí ọmọ tuntun mani abuk tani bàbá ẹ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọyá mọ̀ sọ̀rọ̀ ló fi jẹ́ pé ànábì Ìsá nìkan kọ́ sọ̀rọ̀ nítẹ̀ nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ nítẹ̀ ọmọ tí wọ́n parọ́ rẹ̀ mọ́jú rẹ̀ jí wa mẹ́ ó ní mani abuk pẹ̀lú ìyọ̀ǹda Allah tani bàbá rẹ̀ qala ra'i ó ní bàbá adaran ní bàbá mi bàbá adaran bàbá mi bàbá adaran bàbá mi kì í ṣe jùrẹ́jì ọmọ yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹ kí ni ń jẹ́ fún jùrẹ́jì jama kí ni ń jẹ́ fún jùrẹ́jì karama àwọn aráàlú wa rí i pé wòlíì ni o irọ́ ni wọ́n pa mọ́ o bẹ́ẹ̀ yẹn ọba ya wòlíì kò lè karama yóò lè ṣe kí ni kò lè ṣẹlẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀yọ́ màyá mi wàbàdàhù yuqabbilunahu wọ́n bẹ̀rẹ̀ sí kìsẹ̀ rí ẹ̀ wọ́n sàn kìsẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí panlé wọ́n wá ní àwọn ó sì bọ́ ọkọ ilé rẹ̀ yẹ àwọn ó fi góòdì kọ́ ó ní ẹ má fi góòdì kọ́ igi àti ewé tọ́wọ́ àbẹ́ náà ni ẹ lò bí mo ṣe fẹ́ nìyẹn ọlọ́wọ́n bá aláàpadà wá ṣe kíni ọ̀padà wá sàpọ́nlé rẹ̀ àwọn wòlíì ọlọ́wọ́n mọ̀ fún wọn ní karama kíni yàtọ̀ láàrin karama àti mùjísà jama mùjísà lèyí tọ́lọ̀ máa ń gbọ́ wọn ànábì ọlọ́run bá ṣe bí ànábì wa Ibrahim tí wọ́n jù sínú náà tí ó ṣe kíni tí ó jó ìpele ni pé tí wọ́n jù yàn sínú náà yóò jó àmọ́ kò jó mùjísà nìyẹn ànábì wa Suleiman tí ń lo àlìjànú tí ń rán wọn ṣẹ́ kí lọ́lọ́run fi ṣe fún jama mùjísà. ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó ní mani ankara kara mẹ́tàlá òlìyá yìí kámùnkiri mọ̀jísàtìlì àmbíyáyí ó ní ẹni tó bá ní karama ipe kò sí karama fáwọn wòlíì kò sí karama láyé jọ gbogbo àwọn yẹn ti di dakuda àwọn sọ pé wọ́n ti di dakuda tí wọ́n rọ́ọ̀kà àwọn èèyàn sọ ọmọ tí wọ́n ṣe lóru ọmọ tí wọ́n bọ́ lọ́wọ́ bá wọn sọ ọmọ tí wọ́n ti síwájú ọlọ́run ọmọdúnwà tí wọ́n wù ọmọdún àwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe tọ́lọ́run ti gbé wọn sókè karama sábìtà yọmọ bẹ táyé òfin parẹ́ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mayun kiri karamatal awliyahi ẹni bá wá ní kò sí karama fáwọn wòlíì irọ́ ni kò sí wòlíì kan kò sí karama kan kámú kiri mujizatil anbiyahi ó ní ó dà gẹ́gẹ́ ìgbà tí ó ní kò sí mujiza náà ni torí pé alukurani tó ní iṣẹ́ ìyanu wà fáwọn anabi òun náà ló ní iṣẹ́ ìyanu wà fáwọn wòlíì táwọn anabi ó máa jẹ́ mujiza tí àwọn àfọ ó máa jẹ́ kíni yóò máa jẹ́ karama wọ́n náà tó bá tara mọ́ ìjọsìn àyèmáyé karama ti tọ́lọ́ wọn máa ṣe nípasẹ̀ rẹ tó ní fura nígbà míì ọmọ nígbà míì ò ní mà tí wọ́n náà mọ̀ pé ìtọ́lọ́ ń ṣe fún mi yìí karama ló fi ṣe èèyàn gbọ́dọ̀ sọ fáwọn èèyàn tí wọ́n bá sọ fáwọn èèyàn wọ́n máa bọ́ mí ni wọ́n wà dákẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé wọ́n máa ní ọlọ́run ṣe karama kan lánàá o ó jẹ́ àmọ́ bá ṣe tó ẹsẹ̀ rẹ ti yẹ ẹsẹ̀ rẹ ti ṣe kíni ó ti yẹ torí pé ìwọ kò ṣe ọlọ́run ló ṣe é ẹ̀yọ́ mayami karamatu sahaba wọ́n ní kọ́dà àwọn sahaba gan ọlọ́run gbọ́ wọn ṣe karama Umar bin Khattab amara sariyatan ala jaysin lil muslimin Umar wọn fẹ́ lè jagun kan ní ìlú kan tẹ́pẹ́ ní Faris Umar wa ní ọ̀yá gbogbo yín ẹ máa wá lọ sójú ogun sáríyà arákùnrin kan ní jẹ́bẹ̀ ìwọ ni kò lídìí wọn nígbà tí wọ́n dójú ogun fẹ́ sẹ́ máa wọn mùsùlùmí lérí káàdà lil muslimuna yanhasimun gbogbo wọn wọ́n sàn jagun yẹ wọ́n wá dúró lójú kan ọwọ́ ti fẹ́ bá wọn fasa'ada al-minbar wa khataba wastagatha billah wọ́n ní Umar bin Khattab ó ti wọ́n gbọ́dọ̀ wípé wọ́n ní ojú ogun lé o wọ́n ní ọwọ́ wà lérí mímbàrì ní wọ́n ń ṣàdúà ní wọ́n ń pè Ọlọ́run bí ṣe ń ṣàdúà tí ń ṣàdúà pé Ọlọ́run kó bá fún wọn ní ìjẹjà
ọlọ́run wá sí káṣífù fún náà ń pè ní káṣàfi wá jama àmọ́ ọlọ́run nìkan ní máa ń fẹ́ ní ọba wò alátọ̀ ọlá lójú oorun gan ara káṣàfi ni ọlá lórí ó sì ṣẹlẹ̀ lọ́sàn bó ṣe la gẹ́lẹ́ ara káṣàfi ni. Umar bin Khattab wọ́n ní ọlọ́run sí gàgà ojú ogun hàn ó sì wà lérí mímbàrí wa qala ya sariyatu alijabala alijabala ya sariyatu alijabala alijabala sáríà sì ń gbóhùn Umaru àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lógun gbígbà tó dé pé Umaru wá òun ni wọ́n ń kọ̀mọ́ǹdì wọn kò sì sí ní Faris ó wà ní Madina ya sáríyàtù alijabala alijabala ìtumọ̀ ẹni pé sáríà àtàwọn yòókù rẹ̀ ẹ máa lọ sórí òkè yẹn o ẹ máa lọ sórí òkè yẹn o wọ́n ní gbogbo àwọn ilẹ̀ àwọn bá lọ sórí òkè náà fa asma sawtahu wa jayshahu sawta Umar ibn Khattab ọlọ́run bá àlá ọwọ́ mú ohun rẹ̀ dé etígbọ̀ sáríà àtàwọn ọmọ ogun falajahu ila al-jabal nabasa sínú òkè yẹn wa qalu hadha sawtu amiril mu'minin gbogbo ohun àwọn débẹ̀ tán wọ́n sì wá rí àwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ wọ́n wá rí pé ha ọlọ́run ló ní ká kú omi o wọ́n wá sọ fúnra wọn pé ta ló ní ká máa ń lo òkè lẹ́ẹ̀kan eléyìí ni ohun Umaru lòún gbọ́ eléyìí náà ni ohun Umaru lòún gbọ́ tọ́wọ́n náà ni ohun Umaru lòún gbọ́ kí ni ẹ̀sẹ̀ dàrú mọ́ ọ lọ àbí ohun ẹnìkan jọ ohun Umaru láàrin wa ni nígbà wọn wá dé Madina wọn wá bi Umaru pé àwọn gbóhùn rẹ̀ olóhùn wọlé gbọ́ ẹ má bá ti yín lọ kẹlẹ́ ṣe bá dá yín Ọlọ́run ló ṣẹ́gun àwọn tí wọ́n wà ní Madina ni wọ́n wá ń sọ fún àwọn tọ̀hún yìí pé sáríà wọ́n lọ tẹ̀lé wọn lójú ogun Umaru wà lẹ́ni mímbàrí ní parí Umaru wà lẹ́ni mímbàrí ní parí ya sáríyàtù alijabala nígbà tẹ̀ sílẹ̀ làwọn fi wá mọ̀ pé Ọlọ́run bá lo kíní ẹ̀ ní karama fún Umaru bin al-Khattab Umaru tó jẹ́ pé tí máa ń bọ̀ ànábì ní Umaru ìwọ tó dé pé tó bá ń bọ̀ báyìí ìbílísù tó bá fẹ́ pàdé rẹ̀ yọ ya ni yọ lẹ̀ ẹsẹ̀ gbé kan ni òun bí dáa kọ́ pàdé ẹ̀ àti karama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa karamatul Abbas ọ̀nkù ànábì tán pé ní Abbas Ọlọ́run ọgbọ́wọ́ tiẹ̀ náà ṣe karama ń bẹ nínú ẹ̀sìn wa ittafaqa alayha ulamau ittafaqa alayha ahlu sunnati wal jama'a ipe karama o bẹ́ẹ̀ yẹn bá ní o ṣe karama kìí dá ahlu sunna wọ́n lè bá Al-Abbas wọ́n ní ojú ọ̀rọ̀ Al-Abbas ní ojú ọ̀rọ̀ wọ́n ní ànábì làwọn lọ lè bá tẹ́lẹ̀ nígbà tó wà láyé àmọ́ gbàtà ànábì ti kú yìí làwọn fi wá bá wọ tọ́lá àwọn furasí pé ọgbọ́ ọlọ́run gbọ́ ó sì bẹ̀rù ọlọ́run lọ́ba tẹ́wọ́ Allahumma agithna bó ṣe tẹ́wọ́ ó sì káwọ́ padà wọ́n sì jáde ẹ̀yọ́ mayami bó ṣe tẹ́wọ́ báyìí jama tó tẹ́wọ́ tán tó ní Allahumma agithna ọlọ́run rọ̀jò fún wa àwọn sàhábà jáde wọ́n làwọn gun ẹṣin àwọn àbírà nkúnmí àwọn wọ́n ní òjò sì bẹ̀rẹ̀ sí pa wọn iwájú ìta rẹ̀ lòjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ jàmá mùsùlùmí àwọn eléyìí wọn fara pamọ́ ìwọ́n wà lóye tẹ pósítà oníkàmọ́ bọ̀ wá sí karama 0802974 ọ̀daràn ni ọ̀daràn ni òun náà mọ̀ pọ̀ ọ̀daràn lòun kò ní sí wàlíì kan tí wọ́n fẹ́ ká mọ̀ pé wòlíì lòun kò sí òní sí wàlíì kan tọ́lọ́hún ó ṣe karama nípasẹ̀ rẹ̀ tí inú rò ní máa dùn díẹ̀ kọ́ máa bàjẹ́ díẹ̀ inú rò ó dùn látara pọ́lọ́hún fi ẹsẹ̀ òun lé náà lẹ́yìn náà inú rò ó bàjẹ́ pé kọ́ máa jáde àwọn olólùwọ́n ṣe kínní lọ́lọ́hún fẹ́ fi ṣe fóun alikaramat ẹ̀yọ́ máa yá mi ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n ní lásìkò àwọn sàhábà karama tún wá pọ̀ púpọ̀ bí àsìkò àwọn tàbíìn torí pé àwọn sàhábà àwọn ò ní bùkátà sí kán ṣẹ̀ṣẹ̀ ní karama kan tó mọ̀ pé ojú ọ̀la làwọn ṣe kínní ní làwọn wà àwọn ti rí mùjísàtì ànábì rẹpẹtẹ wọ́n ti rí àyàtìlá àmì rẹpẹtẹ tí wọ́n ti rí ìmánì wọn ọkàn kè ní ò jẹ́ kí karama pọ̀ lásìkò àwọn sàhábà àwọn lásìkò àwọn tàbíìn karama pọ̀ gan káwọn èèyàn kan lè bá mọ̀ pé Ìsìlámù ni ẹ̀sìn kan lè bá dúró déédéé lérí imán Ali ibn Abi Talib wọ́n ní wọ́n sọ fún pé law futiha ma fi samawati li ma sada imani nígbà wọ́n sọ̀rọ̀ nípa imán ó ní tí wọ́n bá sí sánmà ń sìn gbogbo ntọ́lọ̀ lọ́wọ́ àánú sánmà tí wọ́n wá sí hàn mí tí mo wá rí ó ní kò lé imánì mi kún torí gbogbo ẹ̀ mo ti gbàgbọ́ tẹ́lẹ̀ kò lé imánì mi kún
ipe àbọ̀sẹ̀ wàá gbàgbọ́ sí o irọ́ o ìmọ̀ ní àwọn sọ̀rọ̀ alágbára gan àsìkò àwọn tàbíìn mùjísà ti pọ̀ gan tẹ́ bá bẹ̀rẹ̀ sí kàràmọ́tìlá òlíà ẹ̀rí rẹpẹtẹ lásìkò àwọn tàbíìn tàbíìn dawabitu alikarama tọ́ àwọn yasiki wo láàmà fi wọn karama bó láṣẹ máa ma ipe karama lélẹ́yẹ ṣe karama laysa kullu waliyin yujra lahu ala yadi karama alákọ̀ọ́kọ́ òun ni pé ká lè gbàgbọ́ nínú ẹ̀mí wa yí pé kèé ṣe gbogbo ẹni tí ọlọ́run ọba ọba gbọ́wọ́ rẹ̀ ṣe karama ní wòlíì bó mo fẹ́ sọ yorùbá yẹn ká lè gbàgbọ́ pé lágbájá ọlọ́run ò ṣe karama lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ kò lè jẹ́ wòlíì irọ́ àyèmọ́yé wòlíì rẹpẹtẹ tọ́lọ́run ò gbọ́wọ́ wọn ṣe karama lóòṣè ní máa bá rẹ̀ ẹnu jẹ́ pé àfọ alágbájá ó ṣe karama àfọ alágbájá ọlọ́run ṣe karama nípasẹ̀ wọ́n ní àfọ àtọ̀hún náà ọlọ́run tún ṣe karama nípasẹ̀ rẹ̀ aṣọ ń dìde lóru ni wọ́n ní máa bá rẹ̀ ẹnu jẹ́ àìmọye àwọn wòlíì rẹpẹtẹ kọ́dà nígbà míì wọ́n tún ju ẹni tí ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣe karama lọ wọ́n tún jù lọ karama yẹn ẹ̀bùn ni hibatu rahman yìí máa ń fẹ́ ni tó bá wù ní àwọn wòlíì rẹ̀ àmọ́ kò ní fẹ́ nìkankan àfẹnitọ́ gbàgbọ́ tó sì bẹ̀rù ọlọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbọ́yé òun náà ni pé ìyàtọ̀ ń bẹ láàrin karama àti ṣáwádà ni wọ́n pè ní síírù ká máa sa eré ọ̀gàjọ eré òkú bó ni wọ́n pè eré ejò ká máa ṣáájọ ká máa wá gun ká ní ọyá lọ lè fi wẹ̀ ó sì fi wẹ̀ tán lọ́ba ní àwọn yẹn máa ń bọ̀ wọn lówó wọ́n lè bọ̀ wọn lówó tọ́lọ́ bá fẹ́ àmọ́ àwọn àlìjànú náà ni wọ́n lọ lè bá àwọn yẹn kan wá bọ̀ wọn lówó torí pé oògùn àlìjànú ní ṣiṣẹ́ lábẹ́ eléyìí ṣe karama o àwọn tí wọ́n máa yọ ọ́nà lẹ́nu wọ́n yẹ ṣe karama o àwọn tí wọ́n máa ń lara tí wọ́n máa rẹ́ra wọn lọ́bẹ̀ wọ́n yẹ ṣe karama o oògùn ni wọ́n ń lò ìṣújú ni o wọ́n ní kọ́ wọ́n kan sí mọ́tò oṣù wọn sí tán làwọn yẹn bá wá ra mọ́tò 2 million wọ́n ra 5 million kì í ṣe karama o síírù nìyẹn oògùn nìyẹn o yukhayyalu ilayhi min sihrihi annaha tas'a lásìkò ànábì Musa nígbà wọn àti Fáráò náà pàdé àwọn ológun Musa wọ́n lórú ẹ̀ wọ́n ju okùn lẹ̀ wọ́n sì ju ọ̀pá sílẹ̀ ó sì di kíni jama kì í ṣe gbódejò ó dàbí ejò ni ó dàbí ejò lójú àwọn tí wọ́n ṣe kíni sáhàrú àyùnà wọn lọ́wọ́ ní ojú wọn ni wọ́n kó nǹkan bá ọ̀pá àti okùn náà lọ́wọ́ lẹ̀ wọ́n sáré àbú bìhì wọ́n fi dẹ́rù bà wọ́n. káfa àkọlóhùn fẹ́ lè bá àwọn eléégún jà ipe àwọn fẹ́ parí eégún òun náà wá di nǹkan kan lọ́wọ́ ọwọ́ amú dání ọwọ́ ní la ilaha illallah lọ́ba jù eléégún bá ṣubú làwọn bá gba Islam kì í ṣe karama ìtọ́lọ́run náà wá kọ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ lábẹ́ ẹ̀sìn Ọlọ́run ọ̀fẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run ga ọ̀fẹ́ polówó la ilaha illallah ọwọ́ ń fi èṣù polówó ẹ̀ ṣé èṣù lèyìn fi polówó la ilaha illallah illa tansuruhu faqad nasarahu Allah Ọlọ́run ní tẹ̀bára Muhammad lọ́wọ́ èmi gan fúnra mi nìran lọ́wọ́ ọwọ́ wa ràn lọ́wọ́ Ọlọ́run ní tọ́wọ́ àmọ̀ pé wọ́n fẹ́ ṣe dáwà wa inna jundana lahumul ghalibun tọ́wọ́ àmọ̀ pé wọ́n fẹ́ ṣe dáwà ọwọ́ wa ìrànlọ́wọ́ Allah subhanahu wa ta'ala àdúrà lọ́wọ́ máa ṣe ló fi ṣe kíni ló fi borí ọ̀tá Ọlọ́run lè wá gbọ́ ọ̀rẹ́ sí kàrámọ̀ tó bá wù ẹ̀rí ṣáwádà yìí ẹ̀yọ́ màyá mi èyí ń pọ̀ rẹpẹtẹ ìmáàmù Ṣáfi'í ó ní idha ra'aytum rajulan yamshi 'ala al-ma' ó ní ẹ má gbàtàn jẹ tẹ́ bá rí ẹnìkan tí ń rìn lérí omi aw yatiru fil hawa abẹ́ni tí ń fò bí ẹyẹ lókè sánmà èèyàn sì ni fala taqtaru bihi ẹ má gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ hatta tu'ridu amrahu 'ala al-kitabi wa sunna ẹ darí ọ̀rọ̀ rẹ̀ sínú Qur'an àti sunna sí ń tẹ̀lé Qur'an sí ń tẹ̀lé sunna sóní tawhid sí ń tẹ̀lé al-Qur'an sí ń ṣe sunna sí ń ṣe bídíà ní ń ṣe tó ti jẹ́ bídíà ẹ má gbàgbọ́ àlìjànú ní mú fò èyí ò lè jẹ́ ẹni tí ń takò Qur'an tí ò gbọ́ lọ́ngbọ́ kọ́ máa fò lókè bí ẹyẹ kò sì lè máa rìn lérí omi ó ní ẹ má ti bìlífù ẹ bó ṣe òkè irun rẹ ó pọ̀ tó àti láwàní rẹ ó tóbi tó títí tẹ́ fi wò ó pé ṣé ń tẹ̀lé Qur'an àti sunna tọ́wọ́ dé pé ń tẹ̀lé Qur'an àti sunna Ọlọ́run ló fi palẹ̀ àmọ́ tọ́wọ́ dé pé ń yapa Qur'an ń yapa sunna ẹ má gbà tàn jẹ àwọn àlìjànú ni wọ́n mú fò arákùnrin kan bẹ nílùú India inú àwọn àgbà onísúfì ni ó ní àlìjànú kan tí máa ń gbé lọ Mákà àlìjànú yẹn ni máa ń gbé lọ Mákà wọ́n ní ó wá kú tán ọmọ rẹ̀ wá lọlé túlé kan àṣírí yẹn òun náà wá bẹ̀rẹ̀ sí sà ọkàn rí i pé òun dìde báyìí lérí awọ ni bí ṣe ń lọ ni nígbà wọn wá dé àárín ìlú wọn sí Mákà
bí àwọn dé ìdajì ọ̀nà àlìjànnú wa dá dúró ó ní wulẹ̀ ṣe ń já ọbọ̀ àbòsìnmí ṣé kí n já ọbọ̀ kéré rẹ̀ fọ́ sínú àpáta lóyún àbí ó sìn mí torí bàbá rẹ̀ èmi ní ń sìn èwo ni wàá múnú méjèèjì báyìí ó ní ẹ̀yin náà lá máa sìn ọ̀rọ̀ di ìyáka ní abúlé wa ìyáka náà sàáyìn nìyẹn kí ló máa wá wí ìtọ́ máa wí ni ìtọ́ máa wí ni ìtọ́ máa wí ni ó sì gbọ́dọ̀ máa wí tẹ́ ìjáde láyé ìjọba ṣe mistake láláì wí oyè wàhálà ti bá ọ àmọ́ tó bá ń wí ibi ọba ti fẹ́ kí n máa gbé ọ lọ láì ra tíkẹ́ẹ̀tì láì gba físà ní máa ṣe kínní ní máa gbé ọ lọ bẹ̀ bóun ṣoṣo rí ibú nìyẹn látara nákàlí àwọn bàbá kan bẹ nílẹ̀ Yorùbá tiwa yìí náà irọ́ làwọn máa ń pa ti wọn o irọ́ ni wọ́n máa ń pa ti wọn a ní taraktu salatakum qaumi ó lé ẹ̀yin ìjọ mi èmi ò ní ẹ kàn ní pé ìwà mọ́sálásí èmi ò ní bá yí kírun mọ́sálásí àdúgbò fa inni usalli bi Makkata ó ní Mákà lèmi tí máa ń ṣe kíni lèmi tí máa ń kírun àwọn àfáà kan wọ́n ní irọ́ ní ṣe kíni irọ́ ní gbà àwọn àfáà kan ní ẹni wọ́n pè ní irọ́ títí tẹ́ fi ṣe kíni tẹ́ fi béèrè pé tí ń sọ yẹn kíni ń lò wọ́n ní kò sì ní lò nǹkankan àfi kó jẹ́ pé àlìjànú ní ṣe kíni àlìjànú ní lò torí ànábì gan bẹ́ẹ̀ Mádínà ànábì ọ̀sán fáwọn sàábà rí pé ẹ̀dá kan máa kírun lọ mo ti lọ Mákà mo ti lọ lè kí tí tèmi nítorí ọba sì jẹ́ mú jísà fáwọn ànábì Ọlọ́run kò lè jẹ́ kàrámọ̀ fáwọn àfà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà ní gbogbo ẹni tí bá ti ń ṣiṣẹ́ ìyanu tẹ́ ẹ bá ti rí i pé kò tẹ̀lé Quran kò ní iman kìí ṣe Muslim lẹ́yìn náà ó ń ṣe shirik àbí ń ṣe bídíà wọ́n ní ẹ má gbàgbọ́ Ọlọ́run ní wa ma kuntu muttakhidhal mudillina aduda Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n sọnù tí wọ́n tún máa ń sọ nínú Ọlọ́run lèmi ò ní kán wọn lápá èmi ò ní ràn wọ́n lọ́wọ́ èmi ò ní fún wọn ní karama ẹni bá jẹ́ wòlíì lọ́lọ́mọ fún ní karama ẹ̀yọ́ mayami nínú àwọn dawabitu alkarama antakuna sadirata min mu'minin taqi wọ́n ní olùgbàgbọ́ òdodo òní ọ̀jẹ́ o bí imáàni rẹ bá ṣe tó àtìbẹ̀rù Ọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ wàlíì Ọlọ́run tó ọba wọ Ọlọ́run ó lè bọ̀ ń karama ọba sì wọ Ọlọ́run ó lè máa fọ̀ ní karama táwọn èèyàn máa rí imáàni tó ní àtìbẹ̀rù Ọlọ́run ọba yẹn gangan òun gan ó ju karama lọ èyí táwọn èèyàn rí yẹn wọ́n fi ní azamul karama al-istiqama ìdúró déédéé nínú òun gan fún rẹ̀ ọlọ́lá ju títà yẹn lọ kọ́ ọmọ sọ àárín wa àtọ́ Ọlọ́run ọba fil khalawat nígbà tẹ́nì kankan ò rí ọ ẹlòmíì tá a bá ṣe ń lọ báyìí yọmọ rẹ jú tá a bá ń lọ yọmọ rẹ jú tọ́wọ́ kò òun nìkan àti fóònù kò ní rẹ jú mọ́ ó lè jẹ́ wòlíì pẹ̀lú yẹn àjẹ́ pé àwa tó orí lọ ń bẹ̀rù ọ̀bẹ̀rù Ọlọ́run ẹjẹ́ máa sọ kọ̀kọ̀ wa ẹjẹ́ máa sọ kọ̀kọ̀ wa gbogbo àlà máa ń kírun dáadáa lójú àwọn èèyàn tó bá di pé a fẹ́ yẹn náfìlà lóru àbí bẹ́ẹ̀ sì kọ́ a fẹ́ kírun ọ̀ràn yàn láì sí pé àwọn èèyàn wà ń bẹ̀ ó ní bá a ṣe máa ń kí irú àwọn kan bẹ́ẹ̀ ìmọ̀ ń já yẹn bọ́ wọ́n jù Ọlọ́run ká má ṣe rìyà ká má ṣiṣẹ́ wa pẹ̀lú ikhlas wọ́n ní karama tí ó bá ṣẹlẹ̀ ayé alla takuna khilafa ahkami shara kò gbọ́dọ̀ tako kíni òfin ẹ̀sìn wọ́n ní sẹ́wù kan lu kan ó ní òun náà wá sí Mákà Ọlọ́run wá sí Mákà ó ti ṣàlàyé fáwọn èèyàn pé ebi ẹni tó ṣe útúbà àràfáàní ebi lágbájá òun lọ kọ́kọ́ sọ̀rọ̀ ebi mọ́tò táwọn ìlú wa gbé wá ní wọ́n ní bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ wọn ò rí ọ ọláwọ̀ ewé pílẹ́ẹ̀nì kàrámọ̀ làwọn máa ń ṣe kínní ilà wa máa ń lò ó ní láti ilé òun báyìí oyè àràfá súrètì lòun máa ń lọ àwọn afáwa ní alákọ̀ọ́kọ́ ni pé àlìjánu ni ó gbé ọ wá síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà Ànábì lọ Mákà Ànábì gun ẹṣin ni o bóun tiẹ̀ ti fẹ́ yàtọ̀ nítorí ọba ti lè jẹ́ mú jísà fún àwọn ànábì Ọlọ́run kò lè jẹ́ karama fún àwọn wòlíì ọwọ́ ń búra pé òun wà Mákà lóòótọ́ wọ́n wá ní in tó ṣe yẹn kì í ṣe karama in tó jáàmà ni pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe hajj yọ kọ́kọ́ dó mìkọ́tù yẹn ni ó ti dàníyàn ihram ipò òun fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj kì í ṣe pé àràfà lọ́ọ́ sòṣe tẹ́lẹ̀ karama yẹn ó ti yapa kí ni jama ó ti yapa ṣẹ̀ríà Ọlọ́run ọba wa kéèyàn ní wọ́n fún un ní karama pé karama tí wọ́n fáwọn yìí òun náà ni pé àwọn ní ká má kírun ọ̀ràn yàn mọ́ wọ́n láti wùsùl àti dénú ilé Ọlọ́run
yóò máa sọ fún yín pé ẹ lè kírun wa akimi salata li dhikri ọlọ́run ni ẹ máa kírun kẹlẹ̀ máa rántí ọlọ́run wa nahnu la nansa àwọn gbàgbé ọlọ́run tó lẹ̀ dépò tá a rántí ẹ̀ ẹ̀yin lè ń gbàgbé ọlọ́run fi ní kẹlẹ̀ kírun kẹlẹ̀ bá rántí ọlọ́run àwa ń bẹ pẹ̀lú Allah ni à ń bẹ pẹ̀lú sáàtì ni la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ máa lè kírun yín salatuna wa siluna zakatuna indama kharajat arwahuna arja ila Allah ọ̀daràn làwọn bíbù yẹn jẹba ó ní salatuna wa siluna ó ní irun tiwa kìí ṣe wákàtí márùn tẹ̀yìn fèrè gbòòlẹ̀ yẹn silatuna billah zakatuna indama kharajat arwahuna arja ila Allah agbọ́sẹ́ yóò bá túbá ní o jama àkídà tó gbé kò láyé èèyàn ní gbé kò láyé kọ́ mọ̀ wọ́n náà àfi tó bá túbá láàrin wọn àti Ọlọ́run ó ní irun tiwa òun náà ní lílẹ̀pọ̀ mọ́lọ́n tá a ti ṣe kíni tá a ti lẹ̀pọ̀ mọ́lọ́n zaka àwọn ọ̀yọ́ zaka tiwa náà ní nígbà tá a ti yọ ọkàn wa fọ́lọ́ kọ́ wà lọ́dọ̀ Ọlọ́run a ti yọ zaka ọkàn wa ti lòkè lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin yọ zaka ti yín fáwọn tálíkà àwa yọ zaka ẹ̀mí fọ́lọ́ àbọ̀ gbọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ tó kù lójú ọ̀nà ọ̀rọ̀ ni ẹ lọ lè túbá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní alàtẹ̀kùnà sọ́ọ̀dì latam mi sọ ìbílẹ̀ bídà oníbídíà ò lè ṣe karama gbogbo ntọ́ bá rò pé karama ni lọ́dọ̀ oníbídíà wọ́n ní ṣe èṣù ni o àwọn èṣù máa ń jíṣẹ́ fún wọn láì ṣe pé wọ́n rán wọn ṣe o ẹ gbọ́ ẹnì kó jòkólẹ̀ yóò sì máa ní táyà tóun tú látàrọ̀ tóun ò rí tú yìí ọlọ́run wọlá ṣẹ́wù ó ti yé àbí kò ní ṣẹ́wù ẹ bá mi tù ṣẹ́wù Ibrahim miskinu billah ṣẹ́wù Ibrahim ẹ dákun ẹ bá ń tù táyà sì tú bóró ṣé wọ́n mọ̀ pé ìṣe ti ń ṣe àlìjánu ló ṣe kí ni òun lọ jíṣẹ́ tí ṣé wọ́n rán kó lè bá a sọ sẹ́yìn di kàrámọ̀ fún ṣéwù yẹn ẹgbẹ́jọ́ mọ̀ pé èyàn ọjọ́ la bàbá tí ṣòro bá ti dé táwa bá ti rántí bàbá bùkátà ti bíyà amma yujibul mutarra iza da'a wa yakshifu su ọlọ́wọ́n bá ní bára bá ní tọ́rọ̀ yín dàrú ta ní òun aburú yẹ kó fún yín ta ló lè la yín ní wàhálà yẹn lẹ́yìn ọlọ́run ìsìláàmù táwa fẹ́ máa ṣe làwọn ń sọ yẹn ṣe eléyìí táyì ń ṣe àwọn ọba yín ṣe mọ́ nídìí bẹ́ẹ̀ tìjáníyà ò ní karama kọ̀ọ̀dìríyà ò nílò ní karama ṣéwù kan wọn lọ́wọ́ àńlù kan wọ́n ní tìjáni ni gbogbo iṣẹ́ ìyanu tó bá ṣe iṣẹ́ èṣù ni torí pé ojú ọ̀nà tó wà ìbílísù lọ́dọ̀ alẹ̀ yóò sì máa fa àwọn karama èyí ṣiṣẹ́ hàn wọ́n ní fọ́tò ṣéwù ní Kòròdú iṣẹ́ ìbílísù ni kì í ṣe karama fún ṣéwù yẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyàn jẹ́ kọ̀ọ̀dìríyà kò lè ní karama nítorí pé bídíà ní ká máa lùlù nínú mọ́ṣáláṣí ká máa fún jà á ká fún jà gírin ká máa ní ayúnra ìmọ̀ Allah la ilaha illa ká máa wá ṣe bí àwọn ṣẹlẹ̀ ànábì kó mú wá kìí ṣe ànábì ló mú wá ta ló mú yẹn wá jàmá kódà kìí ṣe sẹ́wọ́n Abdul ló mú wá Sheikh Abdul Qadir nínú ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ ni pé àfa sunna ni nígbà òkúta ni wọ́n ń hun ojú ọ̀nà yẹn wọ́n wá lẹ̀ mọ́kọ ẹ̀ ọmọ fúnjà káàkiri láì ṣe kérúbù ẹ̀wọ̀n ṣe wọ́n ra ayé ń ṣèjọsìn ẹ̀wọ̀n jó ká máa lò ká máa lọlẹ̀ nínú àdìsí wo nìyẹn wà nínú ayàwó lọ́wọ́ tábà wá ní ẹnìkan kọ̀ọ̀dìrí ni iṣẹ́ ìyanu kan wọ́n ní ẹyin lọ́jọ́ kan nígbà tí wọ́n lọ mọ́tò wa takú wọ́n wá ní epo ńkọ́ wọ́n ní kò mọ̀ sépo mọ́ bàbá ilé epo dà wọ́n lọ́nà jí inú dájì la wà yìí lónìí ọ̀yà sílé epo yẹn ẹ bá ń mú jẹ́ríkà omi wá nínú mọ́tò ó sì tọ́pù ẹ̀ pẹ̀lú omi mẹ́rin bá tọ́pù yín jìn pẹ̀lú omi kí ni ó ṣẹlẹ̀ jama ẹ̀yọ́ màyá mi paasi o ọ̀dọ̀ tẹ́ sọ yẹ kọ̀ kọ̀rẹ́tì tó bá jẹ́ wàlí ọlọ́run lè so omi yẹn depo fún àmọ́ tó bá jẹ́ kọ̀dìrí tí ń ṣe kàdìríyà àwọn àlejò ní wọ́n ti mọ́tò òdodo ọ̀rọ̀ tó wà mẹ́rin torí pé ó lè jẹ́ wàlí tí tọ́lọ́run fi kàrámà pọ́nlé àfi kó dìmọ́ kùránì àti kíní àti súnà Ìmámù Ṣáfì ló sọ bẹ́ẹ̀
ọlọ́run tí máa ń fò lókè bí ẹyẹ àtẹni tí ń rìn lórí omi ó ní ẹ gbọ́dọ̀ tí gbàtànjẹ pẹ̀lú ẹ títí tẹ́ fi gbé ọ̀rọ̀ rẹ̀ sínú àlùkùránì àti kíní àtàdísì àti súnà tí bá ń lo kùránì tí ń lo àdísì oyè tí ò ṣe bídíà ilé ẹ̀ mọ̀ pé kàrámà ní lóòótọ́ tí a mọ̀ pé Ìmámù Ṣáfì náà sọ pé kò lè fò kò sì sọ pé kò lè rìn lórí omi àmọ́ ẹ kọ́kọ́ wo iṣẹ́ wo ní ṣe kíni ní ṣe kẹ́ tó gbàgbọ́ kẹ́ mọ́ fọ́ọ̀lù sí lọ́wọ́ ló ti jẹ́ pé gbogbo àtàǹbẹ nínú sòfíà kálọ̀ lè kó ń bẹ̀ ká lè wádìí ẹ̀sìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ká tó wá pa àwọn pásítọ̀ tó mi handkerchief ti gbogbo ará chọ́ọ̀chì tí wọ́n ń tàkìtì àmọ́ cameraman dún tiẹ̀ cameraman ò ṣubú torí pé wọn ò dárúkọ cameraman sínú ètò tí wọ́n ṣe wọn ò dárúkọ cameraman sínú ètò tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe pé tó bá ti ṣubú àwọn èèyàn ò ní rí ṣòó mọ́ wọ́n sì ń wò wọ́n káàkiri àgbáláyé gbogbo pásítọ̀ nítorí pé kí ló dé tí kò fi lè ṣe ìyanu torí pé kìí ṣe wòlíì kí ló dé tí kìí ṣe wòlíì torí pé kò gbàgbọ́ àwọn wòlíì sì ní ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n gbàgbọ́ wòlíì o tí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn ò bẹ̀rù ọlọ́run kò gbàgbọ́ lẹ́yìn náà ń lo àwọn yẹn jìbìtì pásítọ̀ oníṣẹ́ ìyanu kan ti ń ṣe torí pé kò gbàgbọ́ àfọ̀n jálàbí tó ní kọ́ máa lọ àdúrà rẹ̀ gbà ọlọ́run kan gbàdúrà rẹ̀ ni kò ní nǹkan kan lẹ́nu ọlọ́run wèé gbàdúrà ẹni tí ó bá nígbàgbọ́ ó ní ujibu da'wata da'i idha da'ani falyastajibu li wal yu'minu bi ọlọ́run ní máa ń dá yín lóhùn tẹ́ bá ti gbàgbọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn kan tá a gbọ́dọ̀ mójútó òun náà ni pé ẹni tí ọlọ́run wá gbọ́wọ́ rẹ̀ ṣe karama mawqiful mu'min hina wuqu'i al-karama bóun ni ó ṣe ra rẹ̀ ọkàn jòkó jẹ́jẹ́ rẹ̀ lẹ́nìkan bá ní ustaz ìyá Fatima ń rọbí o láti jẹ ẹ̀rín wọ́n sì ní wọn gbọ́dọ̀ ṣe cs tí wọ́n bá ti ṣe 50-50 ni nínú kó yé àbí kó kú wọ́n ní yóò bí ọwọ́ ní la hawla wala quwwata illa billah allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madin fiya hukmuka adilun fiya qada'uka as'aluka bikulli ismin huwa laka sammayta bihi nafsaka aw anzaltahu fi kitabika aw 'allamtahu ahadan min khalqika aw ista'tharta bihi fi 'ilmi al-ghaybi indaka an taj'ala al-qur'ana rabi'a qalbi wa nura sadri wa jala'a huzni wa dhahaba ammi òun wí tán báyìí ní fóònù arákùnrin bá ríngì pé wọ́n ní ìyá alágbájá bímọ kí ló lọ́n ṣe fún ọjà mọ́ karama tó bá rọra arákùnrin yóò dẹrú ẹ wọ́n ní tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ òjò fẹ́ rọ̀ ẹ̀wọ́n ògbà dẹ́kìn tá à ń ṣe yọ bàjẹ́ gbèsè rè 2.5 wàhálà ti dé lọ́kàn nínú àwọn arábìnrin tí lamani ẹ̀dákun ó mú ẹ̀dákun bá bọ̀ lọ́hùn tó dáa máa ń bẹ̀yẹn ládùúgbà kọ́ lọ́hùn ṣe sùúrù pẹ̀lú òjò yìí 2 million lọ́fẹ́ wọ́gbó yìí lónìí ọlọ́hùn ṣe bá yín mu lọ́wọ́ lòrùn bá ràn karama bí karama kọ́ yẹn jẹ́ mọ́ náà pé karama náà nìyẹn ẹ̀yọ́ màá yá mi tó jò bá ti sú níta àmọ̀ nínú àdàdì pé yóò ṣe kí ni yọ̀rọ̀ ni ẹ̀yọ́ màá yá mi karamati ọlọ́run máa ń fún gbogbo olùgbàgbọ́ òdodo kọ́dà ẹlòmíì ò kéwu tọ́lọ́run fún karama torí pé ó nígbàgbọ́ ó sì bẹ̀rù ọlọ́ tí wọ́n ti ní kíní yọ̀ọ̀dá yóò kú mbẹ́ kò sí ṣẹbọ ní kọ̀rọ̀ kì í ṣẹbọ gbangba ẹlòmíì ó sì kéwu Mákà yóò kéwu Cairo yóò kéwu Riyadh yóò kéwu ní Umul-Qura yóò kéwu ní Madina yóò tún kéwu ní Libya síbẹ̀síbẹ̀ náà kìí ṣe wòlíì ọlọ́run torí bó ṣe dé ó wá padà sínú ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá rẹ̀ tó filẹ̀ tí ń pè láfa ibi àwa ti da tíra wọn sí Jẹ́dà o àwọn ọ̀daràn kan máa ń sọ̀rọ̀ ẹ o ipe àwọn wọn kọ́ wa lóòótọ́ àmọ́ a ti fi kalẹ̀ sí Jẹ́dà nígbà adé la wá gba ọwọ́ jálàbí lọ́dọ̀ àwọn àgbàlagbà kéèyàn lè bá ọ̀dà ayé ṣe ayé wọn ọ̀dà àdárọ̀ yìí gbogbo àwọn tí wọ́n ṣe tìmánu lẹ́ẹ̀l ní tí wọ́n wà náà wọ́n padà rí ìwọ́tọ̀ wa tọ́lọ́run wá gbọ́wọ́ rẹ̀ ṣe karama ọlọ́run kàn fi pọ́n lé kìí ṣe nǹkan tó máa sọ fáwọn èèyàn pé èmi ní mójó tálájà yẹn ó mú yẹn tí ó wà lọ lè báwọn rẹ̀ pẹ́ẹ́dàpọ̀ ẹni bá fẹ́ ṣe dẹ́kẹ̀ ládùúgbò ẹ̀ ké sí mi o èmi máa mójó wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé inú rẹ̀ ó dùn díẹ̀ látara pé ọlọ́run ọba Allah ó fi hàn pé ìmánì rẹ tó dúró lérí ẹ̀yẹn òdodo ni o kó lè bá tó tẹsẹ̀ mọ́ ìmánì yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀rù tó máa wá bà ó pé ṣé iṣẹ́ àdánwò lọ́lọ́run fẹ́ fi ṣe fún ọ
ẹlẹ́ẹ̀kẹta ọmọ wa fi pamọ́ irú ìyàtọ̀ sàdúrà tó rùn ràn yẹn sìn tí wọ́n ní ẹ sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ alẹ́ mi kọ́ o ọkàn bọ́ sí ni o wọ́n bọ́ sí ni o ó wù ọlọ́run bẹ́ẹ̀ ni o nítorí pé sórí tó bá bẹ̀rẹ̀ sí máa sọ ọ́ di àlàbọ̀rùn ipe òjò yẹn gbọ́dọ̀ mọ́ dáa níta ti síwájú ọlọ́ngbọ́ wọ́n ní lè mọ̀ pé èsè wòlíì ọlọ́run kàn fi ṣàdánwò fún ọ ni o látara tí òun padà ń ṣe yẹn tó bá jẹ́ wòlíì ọlọ́run lóòótọ́ ìrú ọmọ ọba ọ ni arákùnrin kan lẹ́yìn ìgbà tí àwọn sábà ti lọ ni o nínú àwọn tàbíìn òjò ọ̀rọ̀ ní Madina ọwọ́ wọnú mọ́sálásí kan lọ lóru àwọn kan ní mọ́sálásí ànábì náà àwọn kan ní mọ́sálásí mi ní Allahu alam wọ́n sá wọ bẹ̀ lọ kọ̀wọ́ mọ̀ pé nìkan náà ń bẹ nínú mọ́sálásí ní òkùnkùn èyí tó wọlé yẹn ọkàn sí nẹ́fìlà lọ́ba náwó nígbà tí ń ṣe wítìrì pé ìwọ ọlọ́run agísìnà rọ̀jò fún wa gbogbo àwọn nǹkan oko wa ti fẹ́ bàjẹ́ ọlọ́run rọ̀jò kò tí ì sọ tán òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ ètí wọ́n fi ṣerúfin mọ́sálásí yẹn ewé ni òjò kọ̀ọ̀kan yẹn wọ́n ń kán sí ara rẹ̀ nítorí wọ́n ń sunkún ìpè wọ ọlọ́run dákun mọ́mọ́ fi eléyìí mọ́ fi tó àṣírí mi ẹni tó wà nínú kọ̀rọ̀ tóun jòkó síbẹ̀ òun ti wá máàkì ẹ̀ torí wọn mọ̀ pé ọ wà ń bẹ̀ nígbà ó jáde tán ti ń lọlé lọ́ba tẹ̀lé ó wá pa lẹ́sẹ̀ ó rí i pé ó wọnú ilé ọ̀kan ó wá padà sí mọ́ṣáláṣí tiẹ̀ nígbà ó wá dára ọjọ́ kejì ó wá ní ń béèrè bàbá kan tí ń bẹ níbi tó ga báyìí ọ̀kan nú àwọn ẹni rẹ ni wọ́n ní ẹni rẹ níbí ọ̀sẹ̀ nìkan tó ga ń bì wọ́n ti gbàgbé ẹ̀sẹ̀ ń kù lébi tí ń gbé wọ́n ní bàbá yẹn ó ga báyìí ó ga mọ́làmù dógó tí ń so bàtà wọ́n ní ń so jama bàtà. wọ́n sọ fún àwọn ará ilé pé wòlíì ọlọ́ni o òjò tọrọ ọmọjúmọ́ yẹn èmi wà mọ́sálásí gbà tó wọlé ń tẹ́wọ́ báyìí òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ nígbà òde lẹ́bàá ní wọ́n sábẹ̀rẹ̀ sí panlé lọ́wọ́ òbí kí lòun ṣe fáwọn ará ilé wọ́n ní ẹnìkan wá síbi ó lóun wà ní mọ́sálásí lánàá nígbà tó wọlé níbẹ̀ ló ti wá láti pé àṣírí ti ṣe kíni ó ti tú wàtáraka alhayi wọ́n ní ilẹ̀ òṣùbà nínú ilé yẹn gbogbo bàtà rẹ̀ tó jẹ́ bàtà tí ń so èyí tó jẹ́ ti kọ́sítọ́mà ó ní káwọn èèyàn kan máa ń fún àwọn kọ́sítọ́mà tó wọ́n wá èyí tó kù wọ́n lọ́ wá lọ lè gbé àdúgbò kan tẹ́nìkan kan ọmọbi tọ́wọ̀ látara pé káwọn bá sọ ọ́ di kíni káwọn bá sọ ọ́ dòòsà tí wọ́n máa bọ̀ ọlọ́run gbọ́wọ́ rẹ̀ sí karama ọwá dòòsà ọwá ń pé sẹ́mi pàwọn náà lásán jò ní ó tún kú mẹ́ o karama máa ń báyàn lógìgì ni bọ́lá wọn bá wá ṣe fún yàn gan ẹ̀rọ máa bàyàn lẹ́yìn náà gbọ́dọ̀ mọ̀ pé wòlíì ni mí ìpètọ́ abẹ́lẹ́ ọkọ lọ́n ṣe wọn wòlíì náà lọ́mọ sí kínní lọ́mọ sọ ní tẹ́ sọ wọ́n sì wá padà wá rí bẹ́ẹ̀ ọlọ́run padà wá gbọ́wọ́ yín ṣe adékọ́lọ́ mọ́sá sí wa lẹ́ni ẹ̀ kọ́mọ ní ana waliyul awliya ana waliyul awliya ẹ̀ mọ́ ní àjọ tá a dá síwájú ọlọ́run pọ̀ àwọn bàbá wa ṣiṣẹ́ gan wọ́n ní mọ́ tàn ara rẹ̀ mọ́ dára ẹ̀ láàmú o eléyìí kódà lẹ́yìn náà gbọ́dọ̀ sọ di èròjà ayé tọ́ mọ́ fi káyé jọ ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣe karama ọwọ́ sọ fáwọn èèyàn pé tọ́ gbogbo ìgbà tí kò bá ti sèpò lù ẹ máa kàn sí mi ń so mi dépo wọ́n ní wọ́n padà rí i pé wọ́n bá padà rọ omi sí kò ní í ṣiṣẹ́ mọ́ èyí tó kọ́ ṣiṣẹ́ yẹn ọlọ́run fi pọ́n lé ni karama wọn máa fi pààyàn lé ni hibà ni ẹ̀bùn ọlọ́run ni kì í ṣe téèyàn máa ń béèrè fún kì í ṣe pé téèyàn máa ń pè àwọn yẹn pé ẹ máa bọ̀ yín fún yín karama wọ́n ní mọ̀sọ́ di tó máa fi kówó jọ lẹ́yìn náà ó sì gbọ́dọ̀ máa pè àwọn èèyàn pé ẹ wá wo karama nítorí àsìkò wa tí a ní púpọ̀ lẹ́ni ẹni wọn bá ta sọ yìí náà kọ́lọ̀ jọ sànfàní alikarama thabita bí adillatil Qur'ani wa sunna karama ń bẹ ọ wà ní Qur'an ọ wà ní hadisi yìí sì ń ṣẹlẹ̀ láti jọ̀njọ̀n yìí sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò máa ṣẹlẹ̀ tá yóò fi parẹ́ ọlọ́run wa ní gbowó ẹnìkan sí karama yẹn àfi kó jẹ́ èèyàn tí ọgbọ́lọ́ngbọ́ tó sì bẹ̀rù ọlọ́run ọba wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún kọ́mọ́sà ìgbà ẹnu ọba tí a sọ yìí kọ́lọ́hún jọ́ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́hún bá aláà kó ṣe wá ní olùgbàgbọ́ òdodo kọ́lọ́hún bá aláà kí kó fi wá lẹ́sẹ̀ kó fẹsẹ̀ wa múlẹ̀ nígbà bọ́lọ́hún bá fẹ́ kí karama ó ṣẹlẹ̀ nípasẹ̀ wa kọ́lọ́hún kó mọ̀ jẹ́ àdánwò fún wa nílé ayé kó mọ̀ jẹ́ wàhálà fún wa lọ́run gbogbo àwọn wòlíì ọlọ́run tí wọ́n ti lọ kọ́lọ́hún bá kẹ́ wọn ọlọ́run mọ iye wọn o ọlọ́run mọ ẹlòmíì gan ta rò pé oye
ẹbọ ló bá kú ó lè ti túbá kó tó jáde láyé láàṣẹ gbọ́dọ̀ dájọ́ pé bàbá kan bẹnu ná torí pé láàrin àsìkò díẹ̀ tó kù tí ó jáde láyé àmọ́ tó kọjá láàrin wọn àtọlọ́wọ́n bá rẹ̀ àmọ́ tí bàbá yẹn bá fẹ́ bọ́ọ̀lẹ̀ a máa sọ pé ẹbọ tí bàbá yẹn filẹ̀ ọ̀dà ẹbọ láàmú sí kí ni láàmú rìfà sí ànídìfà sóhun nítorí pé àmọ́ tó kọjá láàrin wọn àti ọlọ́run aláàjì èyí tó sọ pé tẹ́ bá ti rí mi ẹ ti rọ́lọ́run wọ́n ní nígbà tí wọ́n bí bàbá Albani ipe aláàjì níbo lọ́wọ́ ń sìn bàbá Albani ní láàdìrì èmi ọmọ òun lọ́ọ́ dànkan rú nínú sufiya tí ń pè rẹ̀ lọ́lọ́run fàyídà abusọ́rìtà ní abusọ́rìtà òun fàyídà abusọ́rìtà òun abusọ́rìtà ní ó ní tẹ́ bá ti rọ́lọ́run ẹ ti rí mi tẹ́ bá sì rí mi ẹ ti rọ́lọ́run bàbá Albani ní àmọ́ bó túbá kó tó kù kò jálè dájọ́ ibi tó ṣe kí ni ìtọ́ wà kò jálè dájọ́ ibi tó wà gbogbo wa tí a bá fẹ́ máa sọ̀rọ̀ ká máa tafa sínú òkùnkùn àmọ́ tá a bá rí bàbá kan tó fẹ́ bọ́lẹ̀ á sọ fún wọn pé ẹbọ lélẹ́yìí torí pé ẹbọ ni lóòótọ́ àwọn tí Al-Qur'ani bá mú àyà wá lélẹ́rí tádìsí mú àdìsí wá lélẹ́rí tí ó kọ̀nfàmù àlìjánà wọn á pè ọlọ́mọ àlìjánà èyí tó kọ̀nfàmù ọmọ náà wọn á pè ọlọ́mọ náà àbúlà bí nsìn bolówó àjàmá gbogbo ẹnu láfi sọ pé wọ́n wà nínú kíní inú náà torí tábàtì yẹ́dá àbí láhàbí wọ́tábà yọ wọ́n náà bí òní wọ́n náà yọ wọ́n náà sàyẹ́sùlà náà rọ̀ àyà wà lérí ẹ̀ ànábì kọ̀nfàmù àwọn kan pé ọmọ náà ni wọ́n nínú hadisi irú àwọn yẹn sìn àwọn náà máa sọ torí pé àti rẹ́ẹ̀rí lérí ẹ̀ àmọ́ yìí tá a rí ẹ̀rí àdàkẹ́ àfọ̀rọ̀ wọn lẹ̀ fún ọlọ́run ọba wa àmọ́ tó bá fi ti ọ̀dà sílẹ̀ bóyá wọ́n jẹ́ nírí àbí wọ́n jẹ́ nírí o àwọn máa takò ti ọ̀dà yẹn nítorí pé kò dáa náà ni Al-Qur'ani ló sì ní ọ̀dà àdìsí ló ní kò dáa wọn wá bẹ̀rẹ̀ wọn bá fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣe wá lẹ́ni rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب